ní 11 million. Tí wọ́n fẹ́ tọ́jú ẹ̀. Táwọn fi tọ́jú ẹ̀. Mo wá òkè 11 million. 11 million níbo? Tani ọ̀sán. Nígbà wo ẹgbẹ́ ó ti di 2 million. Ó ti di 2 million. Ó ti di 2.5. Ó ti di 2.5. Ó ti di 3 million. Ó ti di 3 million. Mo wá ní wàhábíyà lélẹ́yìí. Wàhábíyà lélẹ́yìí. Wọ́n pe kinní kan ní kàsìbíyà. Kàsìbíyà. Wọ́n pe kankan ní wàhábíyà. Wàhábíyà. Gbogbo tó bá ní í ṣe pẹ̀lú kàsìbíyà. Kàsìbíyà. Bẹ́ẹ̀ bá ṣe dáàyè kó máa padà dé. Bẹ́ẹ̀ bá ṣe dáàyè kó máa padà dé. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sí ó ṣe é ṣe kọ́mọ̀rọ̀ òun ṣiṣẹ́. Ó lè mú ọ̀rọ̀ ṣiṣẹ́. Àmọ́ tó bá ti ní í ṣe wà ní tí ó ń pè ní wàhábíyà ní ètò ọlọ́run náà yẹn. Ní èyí tó lọ́wọ́ yẹn. Gbogbo ẹni tí a bá fi sẹ́rẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣe tí ò ní rọrùn ṣiṣẹ́. Kò sí kankan tó fẹ́ ṣe tó ní ọrùn ṣiṣẹ́. Nǹkan yẹn gan-an ló ṣe yọ máa wò pé. Òun náà máa ń ṣe kí ó máa pé bó mo ṣe ṣe. Bóòlù Àwọn ṣe ṣe. gbogbo ayé lálẹ́ yìí òní ní ọjọ́ kìíní. Òní ní ọjọ́ kìíní. Oṣù kẹsàn-án. Oṣù kẹsàn-án. Báyìí nísìnyí. Báyìí nísìnyí. I dey with Àgbàlá Gabriel. Bàbá ẹ kálẹ́ sà. kẹ́ ẹ pẹ́ fún wa bàbá. Kẹ́ ẹ pẹ́ fún wa bàbá. Inú mi dùn láti rí ìsà. Inú mi dùn láti rí. Ẹ̀yin jẹ mọ́. Alhamdulillah. Ẹ bẹ́ẹ̀ náà ni. Àbá ní bíkádìrì máa tàtà náà. Ládàlú máa tàtà máa. Bíkádìrì máa tàtà náà. Tánàlú máa tàtà máa. Bíkádìrì máa tàtà náà. Ládàlú máa Tàtà máa. Bíkádìrì máa tàtà náà. Tánàlú máa tàtà máa. kí ni tó fẹ́ lò níbẹ̀ yìí. ó ní bí kárìrì máa ń tàtà ànà tànàlù máa ń tàtà máa ń nà. bí wàhálà rẹ bá ṣe pọ̀ tó níwájú ọlọ́run ni wàá ṣe àchífù èmù ẹ̀ tó. bí wàhálà rẹ bá ṣe pọ̀ tó níwájú ọlọ́run òun ló ṣe àti ìfún èmi ẹ̀ tó. wọ́n á jẹ́ fi nǹkan kan wọ́n á bí wọ́n á fi nǹkan kan sọ mí ti ọ́fíìsì ọlọ́run fún yàn. wọ́n ẹ fi nǹkan kan sọ mí ìtọ́lọ́run fún yàn. ọlọ́run máa jọ fáwọn ọjọ́ orí. Elédùmarè kò fà lọ́jọ́ orí fún ẹ. kò ní túmọ̀ kankan. kò ní túmọ̀ wájú òkà ni. Bíkádìrì máa tàtà náà. Tánàlú máa tàtà máa. Ànábì wa Ìsá tí í ṣe Jésù. ó lu ọgbọ̀n ọdún àtọdún mẹ́ta. ó lu ọgbọ̀n ọdún àtọdún mẹ́ta. 33 years. 33 years lóòrò láyé. ńlọ́lù láyé. lóòrò láyé táwọn àgbẹ̀. ọgbọ̀n ọdún àtọdún mẹ́ta náà ni fi ń jẹ́ wòlíì tó kárí ayé mi. ọgbọ̀n ọdún àtọdún mẹ́ta ló fi jẹ́ wòlíì tó káàkiri ayé. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Muhammadu. Ọ̀sánlá Muhammad lo 63 years. ó lọ sí 63 years tí. ọgọ́tọ̀ ọdún àtọdún mẹ́ta. àtọdún mẹ́ta. ọgọ́tọ̀ ọdún àtọdún mẹ́ta náà l'Ànábì lò tí gbogbo kọ rẹ̀ kárí. ọ̀nà ìlànà bínú torúkọ rí ọ̀bàjẹ́ tó káàkiri ayé. Ààrẹ nínú àwọn ànábì Ọlọ́run ànábì Nóà. Nóà. olùdé ọ̀rà 99. olùrú ọ̀rà 99. Nóà ló ní ọ̀rà 99 láyé. Abrahamu. Ntolo. Ìtọ́nù. Ànábì wa Solomonu. Solomonu. Òun ti àwọn kan nínú 500. àwọn kan ló bá fọlọ́. àwọn kan ní 400 lónìí. àwọn kan ní 400 lónìí. Yes ni o. Yes náà ni. gbogbo tó ń kálukú wa lò yẹn n ta nídìí ní pé kí ni achievement wọn nínú iwájú Ọlọ́run. gbogbo tó ń kálukú wọn lò èyí tó fẹ́ lò níbẹ̀ náà ni kí ni tó wáyé wá sí. àwọn tó ní gbogbo tí ń lọ yẹn pátá. ó ti lọ yẹn. kò ní túmọ̀ níwájú ẹni tó jẹ́ kọ́lọ̀ lọ́rùn níṣẹ́. kò ní túmọ̀ níwájú ẹni tó tẹ́lẹ̀ pólúwa lọ́rọ̀ níṣẹ́. gbogbo tó ṣẹlẹ̀ yẹn tí ò bá ṣẹlẹ̀. tí kò bá ṣẹlẹ̀ ó yẹ kẹ́rù ọmọ ọba yín. sẹ́mi ogun báyìí. etí ń ṣẹlẹ̀ yẹn yín gẹ́mọ̀ pọ̀pọ̀. ẹ̀yin gẹ́ mọ̀ púpọ̀. ẹ̀yin gẹ́gẹ́ mọ̀ púpọ̀. ẹ mọ̀ púpọ̀. tẹ́ ẹ bá ń gba sálárì wọn máa bí lè gbé lóni sálárì. èlò sálárì ẹ̀gá lọ́sùn. àmọ́ ẹni tó bá jẹ́ pọ́lọ̀ ní sẹ́ sálárì. Olúwa ní sẹ́. ó ti lágbára olúwa ní sálárì rẹ̀ ó ti lágbára. ọba ń sẹ́ sálárì fún yàn kò ní mú kò sí ń tọ́ka. kò sí tọ́ka. ẹ̀dá ní mọ wọn sálárì. ẹ̀dá ní wọn sálárì. wọ́n máa béèrè pé kí ni rìsọ́ọ̀tì rẹ̀. kí rìsọ́ọ̀tì ẹ bó ṣe wà. rìsọ́ọ̀tì ni wọ́n fi máa pírètì sálárì rẹ̀. sálárì rẹ̀. ọ́fíìsì tó ti sẹ́ni fi máa pírètì sálárì rẹ̀. sálárì rẹ̀. bí ìbá ti wà lọ́fíìsì wọ́n lọ́fíìsì ọlọ́. tọ́lọ́ náà ìdíjẹ́wọ́ kò sí ẹ̀kan gbàrà lọ́mọ pẹ̀lú sálárì. ẹ̀kẹ́lẹ́sùn with that is zero. ó lè sún láì ní kékeré. ó lè sùn láì ní jẹun sùn àmọ́ tó o bá padà jí sínú ayé a máa bò. Bíkádìrì máa tàtà náà. Tánàlú máa tàtà máa. Agbára èyí tí Olúwa kó fún yín kì í ṣiṣẹ́ tí. èyí tó lúwa kó fún yín kò kí ṣiṣẹ́ Iṣẹ́ yín báwo. iṣẹ́ yín báwo. kì í ṣiṣẹ́ yín. Tó bá jẹ́ pé iṣẹ́ yín ni wọ́n máa rí dànù. tó bá jẹ́ pé iṣẹ́ yín ni wọ́n lè dànù. Àmọ́ kì í ṣiṣẹ́ yín. àmọ́ kì í ṣiṣẹ́ yín. Wàhálà táwọn tóbi tí wọ́n ṣe ni wọ́n wá kó lẹ́yìn lọ́wọ́. wàhálà tí àwọn tàná ṣe ìyà tí wọ́n jẹ àjọ ni wọ́n kó fún yín. Gbogbo àjọ yẹn ni tó bá fẹ́ dá àjọ yẹn ni wọ́n máa lọ báwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn lọ́rùn. ó ń lọ́ọ̀rùn nìyẹn lọ bá tábẹ́ lọ́rùn kọ́ lọ gbàjọ́ lọ́wọ́ wọn. Ọlọ́run tó dé rí. máa lọ sọ́run kọ́ lọ gbà wí àjọ. Èmi á máa sọ pé nígbà tí ẹnìkan rí lọ ní ọdún àbáyọ ní
ebi ní ń pa tí ń jẹ ní wọn ọ̀parọ́. gbogbo ẹni ọwà láyé náà wà jẹ́ òun wà tí ó jẹrẹ. àmọ́ nínú ayé mi bàbá tó bí mi ọ̀rá lẹ̀ sí gbòòrò bèlè gbé ọkọ̀ lé gbòòrò. ojúlé bẹ́ẹ̀ ni tí bàbá mi sì kọ́ sóko kò tó rówó blásà rẹ̀. àwọn aláàbà wà dẹ̀ láìkì ẹ̀. wọ́n láìkì ẹ̀. ògùsọ̀ tẹ́lẹ̀ mọ́ ní ara àgànná. wọ́n bẹ̀rẹ̀ fi àdá sí gbogbo. wọ́n ti fi sí gbogbo ẹ̀ tán. wọ́n ti fi sí. àmọ́ tàbá wá ní ẹsẹ̀ ní èjì. ọlọ́run ti kó kọ́kọ́rọ́ ní mẹ́ta fẹ́mi. mẹ́ta fẹ́yìn gẹ́gẹ́. sẹ́ni iná pẹ̀tẹ́ wà ti jà. ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ní ṣẹlẹ̀. ọ̀rọ̀ ìjọmọlúwàbí ni wọ́n ń tìrìtì nípa tí ń ṣẹlẹ̀. ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ kò kí ń sọ̀rọ̀ ẹ̀sìn kú ọ lórí ẹ̀. èmi náà wọ́ọ̀tì àbá láìfù yín kankan tí mo bí sí òsì. kò sí. ẹ tí màá wò láàkó tẹ̀ ṣe lọ tẹ́ bá parí ẹ̀ wọ́n máa gbé wa. wọ́n máa gbé wa. wọ́n á dẹ̀wò láti bẹ̀rẹ̀ dókè. àádẹ́wò láti bẹ̀rẹ̀ dókè. wọ́n ní ìgbà statement ibi tí àgbàlá ti sọ fẹ́ nìkan ikú wa gba Jésù sí. wọ́n á gbàdé ìsinú ayé ẹ̀. nínú ṣáyà kó làṣáàkà. gbogbo àwọn ànẹ́bí ọlọ́run tọ́lọ́run tó gbọ́ ọ̀run wa. kristian tọ́lọ́run kó fún wọn papọ̀. kọ papọ̀. ìran àbá àkọ́kọ́ kristian tọ́lọ́run kó fún wọn papọ̀. kọ papọ̀. ìran pásítọ̀ kọ̀ kristian tọ́lọ́run kó fún wọn kọ papọ̀. ọ́fíìsì ta dẹ̀ fún kálukú sí ọ̀pápọ̀. ọ́fíìsì tí wọ́n máa fi ẹ́ sí kò papọ̀ ìtẹ́lọ́rùn ní kò ní. sọ́ọ̀mù ọ́fíìsì ọlọ́run pa ọ́ yàtọ̀ ni. ọmọ ọ́fíìsì ọlọ́run ó yàtọ̀. ẹni tí ó ṣe biology. ó ṣe biology. kò ní ṣe chemistry. ọ̀tọ̀lẹ̀ tí ó ṣe kí ni o. mathematics. ọ̀tọ̀ sáyẹ́ǹsì. ọ̀tọ̀ physics. bẹ́ẹ̀ náà ni department ètò ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ iná náà ṣẹṣẹ ètò ayé rẹ. tí àwọn ọ̀tọ̀ ọ̀tọ̀ kọ́mọ́ra ọ̀tọ̀ làwọn tí ó wà ní department operation. operation àwọn kan ní. gbogbo dọ́kítọ̀ tó bá ti ní gbogbo ẹ̀ lòún mọ̀ èèyàn tí ó máa pa ọ̀pọ̀. èèyàn tí ó máa pa ọ̀pọ̀. bẹ́ẹ̀ni àmàlùmọ́ ràgàmà. tí mo fi yín sí. ọ́fíìsì tó bá tó ní fi sí. tó gbé yín sí. ọ́fíìsì tẹ́ ti gbọ́dọ̀ ní sàlẹ́jì sí. ọ́fíìsì tí wọ́n gbé yín sí ẹ gbọ́dọ̀ rẹ tó máa challenge yín níbẹ̀. ẹ̀sìn wa níbọ̀ ni. ọ́fíìsì tó bá tó ní sẹ́kùn ló fẹ́ lọ sálárì. sálárì yín ò ní ọmọ abó. má béèrè ò ní gbèrè tá ẹ máa kó fún ọ. ò ní wá tẹ́ ìrí. ò ní dààmú tó fi rí. ọmọ tí wọ́n ń pè ní ọ́fíìsì ẹ̀ ń tí bùkátà tí yóò rò é kó lè rí gbọ́ lọ́dún mẹ́wàá. lọ́dún mẹ́wàá. gbọ́dọ̀ dẹ̀ bó tó ń gbọ́ láàrin àròsọ̀sọ̀. láàrin àròsọ̀sọ̀ tí sì ń gbọ́. tí sì ń gbọ́. tí sì ń gbọ́ tí ò sì takora wọn. wọ́n fi sí ọ́fíìsì tí wọ́n fi Sólómọ́nù sí. wọ́n fi yín sí ọ́fíìsì tí wọ́n fi Sólómọ́nù sí. Sólómọ́nù náà rí sàlẹ́jìsì lọ́fíìsì yẹn. Sólómọ́nù nígbà ayé rẹ̀ ó rí sàlẹ́jìsì. adébàṣẹ́ ó rí sàlẹ́jìsì. ó rí sàlẹ́jìsì. torí pé tí wọ́n kó ni lọ́wọ́ yẹn ti pọ̀ jù. èyí tí wọ́n kó ni lọ́wọ́ ó ti pọ̀ jù. ayé kò mọ̀ lọ. Sólómọ́nù kọ̀ǹtrà jẹ̀nu. ó ń kọ̀ǹtrà jẹ̀nu. ọ̀rọ̀ odò ń gbọ́. ó ń kọ̀ǹtrà atẹ́gùn. torí igi ó ń gbọ́. gbogbo bíkíbi. èyí tí ń sọ̀rọ̀ àjàmẹ́ẹ̀dì. wọ́n pè kékeré ní àjàmẹ́ẹ̀dì. wọ́n pè bẹ́ẹ̀. èyí tí ò lè sọ̀rọ̀. èyí tí ò lè sọ̀rọ̀. bí òkúta. Sólómọ́nù ń gbà tí ń wí. ó ń gbà tátẹ́gùn sọ. èrò orí ló ń gbọ́. èyí tí wọ́n kó ni lọ́wọ́ àti tí ń gbọ́ ó ti pọ̀ jù. lójú ìtẹ̀lẹ́ yìí. ọmọ yẹ ìyàwó tí wọ́n ń sọ̀rọ̀ pa rẹ̀ tí Dáúdà fẹ́ Dáfídì tó fẹ́ ìyàwó 99 lọ́fẹ́ kátó wá bá Sùlẹ́mánà yọnu wọn 99 lọ́fẹ́. ìyá àti Sólómọ́nù ló pajú ẹ̀dẹ́. wọ́n pajú ẹ̀dẹ́ léde 1 million. bí gbogbo yí obìnrin náà ni wọ́n bímọ àmọ́ Sùlẹ́mánà nìkan ni olúwa ní rẹ̀ Dáfídì. rẹ̀ Dáfídì eléyìí la fẹ́ lò. sáàmù tó kù sí ọ̀pọ̀ ni. ẹrù tó rú pọ̀ òǹgbọ̀n tẹ̀rẹ̀ kó ń sọ òǹgbọ̀n tẹ̀yẹ ń sọ òǹgbọ̀n tẹ̀tẹ̀gùn sọ ìdí wọn tàkì náà ń sọ. Àgbàlá Gabriel wọ́n fi sọ̀rọ̀ wọ́n fi ẹ̀yin nìkan sọ ọ̀rọ̀ gbogbo ayé. wọ́n fẹ̀yìn sọ ní dúró gbogbo ayé ni. wọ́n fi máàkì iṣẹ́ ìyá tó bí. wọ́n fi yín sẹ̀sẹ̀ fún ìyá tó bí yín ni. wọ́n fi máàkì iṣẹ́ bàbá tó bí. wọ́n fi yín sẹ̀sẹ̀ fún bàbá tó bí yín ni. èyí tí wọ́n máa kó fún yín máa pọ̀ torí kí representative àwọn kan. ẹjọ́ tún ó délé ẹgbà. èyí tí wọ́n yẹ kó wáyé ni wọ́n máa lójú inú lórí ẹ̀ máa pé. bẹ́ẹ̀ yẹn bá lójú inú yóò dá yín mà àmẹ́fẹ́ fẹ́ sọnù ọ̀tọ̀ ní tí ó máa rí. yóò dá wàhálà lára kìrìsìtẹ́nì ẹgbẹ́ yín gan. kí lọ́jọ́ orí ẹ̀ òkà kàlẹ́ndà wèrè ní sẹ́ òkà kàlẹ́ndà kájà bọ́dọ̀ orí ọ̀sájú mi dáyé o sì ń fẹsẹ̀ rìn mọ́ lọ́mọ́tò bọ́ọ̀bá bínú òjò ni ó padà pa ọ́ káyìn òjò á pa ọ́. 2006 lọ́nà kọ́kọ́ kan ní àkọ́kọ́ fún mi. 2006 bá kan lé. dáàdi wa kan wá bẹ̀. wọ́n gun kẹ̀kẹ́ rálì wá. wọ́n gun Vespa wá bẹ̀. kẹ̀kẹ́ rálì wọ́n gun wọn sọ. wọ́n pààkì sí digi. wọ́n bá sọ fáwọn ẹlẹ́yà ní pé ọlọ́mọ pọ̀mọ́ fọlọ́mọ. ọ̀rọ̀ iná fẹ́ sọ.
wọ́n ní ọlọ́mọ pọ̀mọ́ fọlọ́mọ. má pọ̀mọ́ fọlọ́mọ. níjọ́ tí wọ́n bí ọmọ tí ń kan lẹ́yìn. níjọ́ tábọ̀ ọmọ tí ń kan lẹ́yìn. kẹ̀kẹ́ rálì làwọn gùn wá sí abawa níbi iṣu náà ni. kẹ̀kẹ́ rálì lẹ́kùn wá sábà sùn. dáàdi wa yẹn gùn wá jọ tí mò ń kan lẹ́kùn wá sí tí wọ́n ń kan lẹ́. sọ́jọ́ orí wọn yẹn sọ́ni fálù. sọ́ni fálù. sọ́jọ́ orí wọn yẹn ní fálù. kẹ̀kẹ́ tí wọ́n gùn wá níjọ́ tí yá níbí mi. níjọ́ tí wọ́n bí sínú ayé níjọ́ kẹjọ. wá sábà jákèjọ. níjọ́ tí bàbá náà ń kalẹ̀ kẹ̀kẹ́ náà tó gùn wá. kẹ̀kẹ́ ìlẹ́gùn wa. ọlọ́run ní jí ó gbó báwọn. mo wá fọ ní 1,000. 1,000. nígbà náà lọ́hùn. ó dẹ̀ra táyà mi ẹ bá ń chéjì. táyà méjèèjì ẹ̀kọ́ àti tíìmù. njọ ní mi wáyé. ó dẹ̀ tó wà láì. ó tó wà láì. ẹ tó ń wá níbi ìkẹlẹ̀ mi. ẹ tún wà mí kalẹ̀. wẹ́sẹ̀ product ní ọjọ́ orí. èyí tí wọ́n ń pè lọ́jọ́ orí tí kò wúlò ní kúrò lórí ẹ̀. agbésẹ̀ ìtàlẹ́ ní kọ́ lọ́wọ́ kúrò lórí ẹ̀. èyí tí wọ́n fi rán Solomoni ni wọ́n fi rán yín. èyí tí wọ́n fi rán Solomoni nígbà ayé rẹ̀ ni wọ́n fi rán yín. ẹ wá gbọ́ tí Solomoni wí. ẹ gbọ́ tó wí. Ani asukura ni kurani imataleti anamta alayya wala walidayya wa ana man amila salihan. ọkàn nàró ọlọ́jọ́ kan. ọwọ́ àná àwọn àwúrẹ̀bẹ̀ àwọn ìrà kékèké ọwọ́ à ń sọ fún ọmọ rẹ̀ ẹbọ nù o Sulemanu àti àwọn èèyàn rẹ̀ ń bọ̀ o wọ́n ọ̀dẹ̀ ní ẹmẹ́jẹ̀ tó wọ́n tẹ̀lé pa o Solomoni ọwọ́ à ń gbọ́. ó ti ń gbọ́n tí ń wí pé à ń kọjá lọ. ẹ̀kún wa gbọ̀n. okun gbọ́n. ọlọ́tọ̀pọ̀ tó báyìí ló fún mi. ọlọ́tọ̀pọ̀ tó báyìí ló fún mi wọ́n lọ́hùn. ní tí wọ́n ń wí nù o. Nàìjíríà. láìláìláìlá. Rabbi awzini ani azkurani imataleti dọ́là ni wọ́n gbọ́ wọ́n. ẹ máa sọ pé Àgbàlá Gabriel ẹ̀mí bá pín ẹkú dáadáa ẹ̀kọ́. èyí tí ẹ̀yin máa ṣe ní ti yín. gbogbo tí ń ṣẹlẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ ronú pé ò ní ṣẹlẹ̀. gbogbo èyí tí ń ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ ronú pé kò ní ṣẹlẹ̀. ọba tó ní wọ́n ti sọ fún yín ti pa. ọba tó ní ti máa sọ pé nǹkan bá ó ṣe é ṣe kó jẹ́ pé ẹ̀rọ àbá ṣèbí mo ti kí káàkiri gbogbo àdúgbò mo wá rí i pé gbogbo ilé tí ń pè inú ọgbà lọ́wọ́. àṣẹ kò sí nínú ọgbà. àṣẹ kò sí nínú ọgbà. ó nínú ọgbà lọ́wọ́ bẹ́ẹ̀ kò sí nínú ọgbà. ọkàpù gbogbo ilé tọkọ fún wọn ọkàpù wọn sínú ọgbà ẹ sọ nínú ọgbà ẹ sọ ń bẹ jẹ tọ́mọ jẹ́ pé inú ọgbà lọ́wọ́ wà á ní Àgbàlá Gabriel kílẹ̀ yìí náà ló tẹ̀lé kọ́lé sínú ọgbà. kí lè rò tẹ́ẹ̀bí kọ́lé sínú ọgbà. àbá mo wá débẹ̀ ẹ wá débẹ̀. mo rí i pé ilé ìyá Ṣẹ́gun sí ṣọ́ọ̀ṣì sí òkú ọdẹ bíi márùn. sọ ọgbà tí táwọn yẹn ṣọ́ọ̀ṣì orí òfurufú náà wà àwọn orílẹ̀ inú ọgbà mo wá rí i pé lẹ́gbẹ̀ẹ́ ilé ìyá Ṣẹ́gun bẹ́ẹ̀ wọ́n ní aláàjì lẹ́ni tó ìyá àbejì ọmọ aráyé ni ilé tí èyí ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ tó bí òpó náà mẹ́ẹ̀ẹ́dógún síbẹ̀. àtúnkàmọ́ sáàsì kẹ̀kẹ́ tó dé ibẹ̀ mọ́ adúlọ́pù ṣe wá pọ̀ tó báyìí. má lulẹ̀. kí ni n ti sẹ́ni kò lè mọ́ níbẹ̀. kò gbọ́dọ̀ mọ́ níbẹ̀. Adédùwà Sulemana. sàlẹ́jìsì tẹ́rí òun náà rí. sàlẹ́jìsì kẹrí Adédùwà Sulemana òun náà bá pàdé. Solomoni rí. sábà ìlànà gẹ̀ẹ́tì Sulemana ọbẹ̀ lọ yàgbẹ́. wàlà atimu. òkà kan bẹ lọ́wọ́. agbára mi sí Ọlọ́run tí lè ń lò òkà ni. agbára mi sí Ọlọ́run tí bẹ lọ́wọ́ òrùka ni.
tí Suleiman náà ń lò nígbà ayé ẹ̀. tọ́ba ti fẹ́ lọ yàgbẹ́ ó ní ẹnìkan tó jẹ́ wàsíù rẹ̀ tó jẹ́ mí ẹ̀. wọ́n jọ ń lọ ni. sẹ́nu kí Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel rè. bàbá ọ̀rẹ́ yín ọmọ yín bàbá yín ó ti ṣe gudugudu méjì tó pọ̀ fún mọ́sálásí wa. ó ti ṣe gudugudu méjì tó pọ̀ sí mọ́sálásí. afẹ́ kàmọ́sásí. ọwọ́ nídìí àti ìtò tán. àti ìtò. arákùnrin tó kúrú yìí tí wọ́n jọ yín yẹn. ẹ má tí ó àfọ́kù ugò ní bàbá tẹ ọbẹ̀ lẹ́sẹ̀ o. ẹ má tí ó ti ro àfọ́kù ugò ní bàbá tẹ yọ ọbẹ̀ lẹ́sẹ̀. ó ti ro kò tó ní ọjẹ́ ó ti ro. bàbá wa kọ̀wé pé alájì báàgì sípẹ́ẹ̀tì márùn-ún mo fún yín. lóòdù yẹn ni mẹ́rin. nàbà ni wọ́n jalè nàbà tó mọ́sáàsì tán. ó ti fún owó tí wọ́n fún lójú ọmọ pariwo ìrìn Kẹ́hìndé rí. ààrẹ ń tà sọ yìí rí. ó yẹ bá a sì fojú kára rẹ o. ó rẹ o. bá a sì fojú kára rẹ. bá a sì fojú kára rẹ. àwọn ọlọ́run wa tó mọ́sá àwọn abẹ́ kẹmọ́sásí yẹn. àwọn abẹ́ kẹmọ́sásí. ó ti sọ ní lẹ́rù tani mo ní àjọsí nígbà tá a bá fẹ́ sí mọ́sásí. ó kọ́ wọn ní aṣọ ọkọ̀ mọ́sásí yẹn. ìṣọ̀kan Òkìtì mosque ìṣọ̀kan Òkìtì mosque nítorí ìṣọ̀kan ẹ̀yin lẹ́sọ́ di ìṣọ̀kan. ẹ̀yin lẹ́sọ́ di ìṣọ̀kan. torí gbàtà abẹ́ra bọ́ọ̀dì páànù 16. bọ́ọ̀dì páànù 16. arábìnrin kan kọ́kọ́ra mẹ́jọ fún wa. ọkọ̀ kọ́ra mẹ́jọ fún wa. wọ́n jẹ́ kírísítẹ́nì. wọ́n jẹ́ kírísítẹ́nì. onítorí Àgbàlá Gabriel. àyẹ̀rọ bọ́ọ̀dì pàtó ní 60,000. àyẹ̀rọ bọ́ọ̀dì pàtó ní 60,000. 480 lẹ́ẹ̀kan náà ló wọlé. méje tó wá kù. méje tó kù. Mr. Kẹ́hìndé àwọn akọ́bá ló dá sí. àwọn ẹni dẹ́sẹ̀ ń wò. ó ní alájẹ ẹjọ́ kọ́kọ́ dáná. ẹ̀jẹ̀ dáná. Mr. Kẹ́hìndé kan kọ́kọ́ fún alówó bọ́ọ̀dì páànù méjì. ọkọ̀ fún méjì. gíláàsì ojú báyìí. àti ó sọ̀tà sí 60,000. ọkọ̀ alówó méjì. láti 120,000. abáwọ̀ àsì. ọwọ́ alágbára orílẹ̀-èdè ti bá dàn. mo ní gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ọba wa lórí àníyàn tá a dẹ̀ sórí tá a sọ. ọba wa lórí àníyàn dáadáa lórí tá a sẹ́ni. àmọ́ arákùnrin kan nínú àwọn tí wọ́n fi ọlọ́run. tí wọ́n lọ́mọ lára yín. ẹni náà rí rí. kò rí yín rí. láìfi yín ní wò. ọdẹ wà ní sọpọ́ọ̀tì. ó wà ní sọpọ́ọ̀tì yín. ó ní alájẹ òdodo. ó ní ọ̀rọ̀ páànù. wọ́n ní péré méjì ló wọ́n rà mẹ́rin. lòun bá rà mẹ́rin. àmọ́ géètì ti bẹ́lẹ̀ lọ́dọ̀ mọ́sáàsì. ẹ̀dọ̀ pẹ́ẹ́sì. wọ́n pè ní 450. wọ́n pè ní 450. olóòlù máa rà. ẹ̀sẹ̀lẹ́ni. àwọn afẹ́ ra yìí. ó ní tẹ́bá ti débi. ìtọ́ bá pẹ̀ jùmọ̀. àwọn ọwọ́ asẹ́ni 600,000. ó sẹ́ni 600,000 káàsì. àràbọ̀dì géètì mẹ́ta. ó ní wáyé tó ní báyìí. àbá mo ní wàá sọ ni tí wọ́n bá sọ orí kọ́ jẹ́ bá ní kọ́ méjì yàn gbọ́. ẹlòmí ò pè kí ni wílọ̀ láti ṣe tá a bẹ̀rẹ̀ fún. ẹni tí bíyẹn báyìí ti wà ní tó bá ti kọjá tó bá ti kó lẹ́fẹ̀ẹ́ tí màálù ọ̀sọ̀nù tí wọ́n wà lẹ́kùn lé sẹ́yìn ọmọ wẹ́ẹ̀dì ẹ̀kẹ́rù ọmọ àbá. sẹ́yìn ká máa wá ìdí ẹ̀kẹ́rù ọmọ àbárú ẹni bẹ́ẹ̀ ẹni tí màálù ọ̀sọ̀nù nínú ilé rẹ̀ àbí ń ta táwọn pé lábọ́jà lọ́ba ní gbé. àwọn táwọn sọ ní alájẹ ẹ má dàkọ wa. ẹ bá ní fẹ́ pamọ́. ẹni tí àwọn sọ yìí. ẹni táwọn sọ yìí ẹni tá à ń sọ̀rọ̀ pa rẹ̀. ọwọ́ àpàdà tó sọ ní ó ní alájì ẹjọ táìsì tí mọ́sáàsì yẹn máa lò àti sílì. ó ní ẹjọ́ kọ́ ẹ má jẹ́ ní ẹ̀kọ́ dá sí. ó lò lò wọ́n dá ẹ̀. òun máa dáhùn fún. bàbá wọ́n wá gbé omi fún wa. wọ́n wá gbé omi fún wa. ẹ̀dẹ̀ tí ń pọn omi. ẹ̀dùn ní èmi ò tí ì mọ̀. ẹ̀ ń tọ́ wá gbé bọ́ fún wa ádámà. mo wá ní mọ́sáàsì yẹn. ìṣọ̀kan. jìmí ní ìṣọ̀kan ní pé mọ́sáàsì pé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì. àwọn ni wọ́n parí ẹ̀. ẹ sọ pé ọ̀kan lọ́lọ́run. ọ̀kan lolúwa. ọ̀kan lolúwa. ọ̀kan lolúwa. abẹ́rẹ́gi. alájà ni Ajibike. láti Amẹ́ríkà. àti búkú gígbé 650,000. 650 ni. alájà wa sẹ́ni 300,000. àṣẹ́ni 300,000. ìlànà ara bí wàá gbẹgbẹ 300,000 ní á fún o. tí ò rògbò rí. àgbàlá tí ò rí rí. àgbàlá tá a rí. àdìmọ̀ tí lágbàlá lálẹ́. àdìmọ̀ tí lágbàlá lálẹ́ yìí. ẹjẹ́ tó so máa. gbogbo ànábì kọ̀ọ̀kan. tó o jẹ́ bọ̀ tó gbádùn. tó o bá pè é. ara àkẹ́nu ànábì ọlọ́run ni wọ́n ti tẹ̀lé fún ọ. ara àkẹ́nu àwọn ànábì iná ti máa tẹná fún ẹ. ara Sùlẹ́mánà ni wọ́n ti tẹná. Sùlẹ́mánà máa lọ sàánú ni. olùọlá. ayakomola. Sùlẹ́mánà. ó ti pín odidi ọdún kan. tó ti kú láyé. àwọn àjẹmí àtẹ̀mẹ̀lẹ́ káwọn àmọ̀ ẹ̀kọ́ ti kú. wọ́n àmọ̀ pọ̀ ti kú.
Sùlẹ́mánà ó ti gbé ọdún kan tó ti kú ò láyé àlìjẹ̀nú ọmọ pé ó ti kú. ọwọ́ àrísà lẹ́ńjìsì. Oríṣà lẹ́ńjìsì. Báwo ló ṣe rí? ọwọ́ adébí tó ti fẹ́ lọ Ó ní bí ti fẹ́ yàgbẹ́. ọwọ́ amú òkà rẹ̀. Ó yọ òkà wọn. ó fi lé Ẹ̀mí ẹ̀ lọ́wọ́. ẹ̀tọ́jẹ́ wà sí rẹ̀. Tọ́jú wà sírí ẹ̀ lọ́wọ́. òun wọ tọ́lẹ́tì. Òun kà wọ tọ́lẹ́tì. láàrin ìgbà tí ń yàgbẹ́ lọ́wọ́. àrísàlẹ̀ láwù ìbílẹ̀ ṣàìdí. Allahu Akbar. Ọlọ́run wá rí èṣù sí. èṣù yẹn wá gbé àwọn Sùlẹ́mánà. Òun gbà wọ Sùlẹ́mánà wọ̀. ọwọ́ bá arákùnrin tó mú òkà lọ́wọ́. Bá mú tí mo fún ọ nísìn. ọwọ́ ní bá mú òkà. Bá mú òkà tí mo fún ọ. èyí ń wá wẹ̀ pé Ọ̀gá wa náà kúkú ní ọba fi lé lọ́wọ́. Ayakunla. lọ́ba wo àfẹ́lẹ́ lọ́ba jókòó. Lọ́ba jókòó báyìí. ọkọ̀ kan bọ̀ ọ́bà gbogbo tí máa tẹ̀ fún Sùlẹ́mánà náà tẹ̀ fún náà. Gbogbo tí máa ń tẹ̀ fún Ànábì wa Sùlẹ́mánà ó tẹ̀ fún náà ni. Sọlọ́mánù náà bẹ́ẹ̀ tọ́lẹ́tì. Ó sì bẹ́ Sólómọ̀ ó bẹ́ tọ́lẹ́tì sílẹ̀ fẹ́lẹ́. àwọn máa jẹ́ta òun gbà tó parí ìgbẹ́tẹ́. Tó parí ìgbẹ́tẹ́. Kò rí PA ń bẹ̀ mọ́. Níbo la fẹ́ dídé dẹ̀rìn? nígbà tí ó wọ ààfin. Tí ó wà àfin. ó wo èèyàn kan tó ti jókòó lórí. Ó kàn jókòó lórí àgọ́ ọlá. Lórí àga yìí. àwọn olóyè wa ń tẹ̀ fún. Àwọn ń tẹ̀ fún. gbogbo ọmọ ìjọ ń tẹ̀ fún. Wọ́n tẹ̀ fún. alásèlè wa pé ẹni tó ṣe kókó wèrè òsì lára. Ṣé pé òun ọ? káàdìdé ńlá kíni. ń bo. ọ̀gá wa lójú kò Ọ̀gá- ní Sùlẹ́mánà. Ó lò gẹ́gẹ́ ní Sùlẹ́mánà. eléyìí ti ń bẹ́lẹ̀ Bàrúfù ni. Bàrúfù lélẹ́yìn. Ó lọ tẹ̀tíìkì. òkà ti ń bẹ lọ́wọ́ ẹni tó jókòó lórí àga ó ti ń kọ́ńtrọ̀ ti ń bẹ lẹ́wọ̀n ẹ̀gbọ́n tiẹ̀. Wọ́n ẹ̀gbọ́n tí ń wí mọ́. wà sáàbà wà ráhàlà. Allahu Akbar. ọba lè bóde. Nábà lébòde. Sólómọ́nù kan. Sólómọ́nù kan náà. ọwọ́ àlè bóde. Abá lè bọ́ta jẹ́ fi sùúrù bọ́ta ìfọ́ tí ń bẹ́ méjì òróde lọ. ọwọ́ àrẹ kì í. Ọba rìn kiri. gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ o. Gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀. ọwọ́ àrẹ nìkan ké sí. Kọ̀ wá ní ẹ̀ka ké sí. ọwọ́ àṣọ pé Allahumma Ìrí Ọlọ́run o. la ilaha illa anta. Ah. subhanaka. Ìní kó tún mí náà sọ́ọ̀lì mí náà. etí ìṣẹ̀lẹ̀ ní mọ̀mọ́ pé challenges. Challenges ni tó dé yọ. torí pé ọ̀fẹ́ hápù ṣe mọ̀fẹ́ ṣe hẹ́pù ni àbí hápù àbí hópù. mọ̀fẹ́ kẹfẹ́ bò. ọ̀fẹ́ búùsì. àti kò ní mi àti rínú mi ọwọ́ Sùlẹ́mánà wá jáde. Ọba jáde lọ. àbá láàrin ìgbà tó jáde yẹn. Tọ́jáde yẹn. Tọ́jáde yẹn. ọwọ́ àrùn kiri. Ìwà rìn kiri bẹ́ẹ̀ lẹ́nu kankan. Ọwọ́ rìn kiri lẹ́nu nígbà kankan. tó pé 41 days. Ó kú 41 days. Mr. Kẹ́hìndé. Ó kú 41 days. ó kú ogójì ọjọ́ àtijọ́. Àtijọ́ kan. máa ojú ìdá tó fèrè bá rẹ̀ ọwọ́ wà létí odò. Ó wà létí odò. odò yẹn tóbi. Ó fẹ̀ gan. ọwọ́ àrí gbogbo ẹ̀ tẹ́ ń pẹja. Gbogbo ọ̀tá ń pẹja. wọ́n ń pẹja. Wọ́n ń pẹja. Ànábì Sùlẹ́mánà wà lódò. Ó wà lódò. látàárọ̀. Kọ̀rẹ́ japa. Dago mẹ́wàá. Kọ̀rẹ́ japa. Dago méjì. Kọ̀rẹ́ ja. Dago mẹ́rin. Kọ̀rẹ́ ja. Dago márùn. Kọ̀rẹ́ ja. irú ẹ̀wé dìde. Wèrè wo lélẹ́yìí? ọwọ́ àdéhùn kọ̀rẹ́ japa. àwọn ti pẹja lọ bí omi. Bí omi. wọ́n wá lù. Àwọn àlù. dára fún wọn wá lù. Wọ́n sì yà fún. ó wá ń wòye pé. Òun náà. Èmi ẹni Ọlọ́run. Èmi tí mo pé. sọ pé tí mo fẹ́ lè Kí n tó fi délẹ̀ ó ti débẹ̀. àwọn eléyìí ò tó. Àmọ́ eléyìí ò tó bẹ́ẹ̀. tí ọba wa ní jẹ́. Tí ọba wa ní jẹ́ bẹ́ẹ̀. gbogbo ẹni tí ń taná Gbogbo ẹni tí ń taná síra lójú. sótó wájú àgbàdà. Sótó wájú àgbàdo dúró sí ni. Gbogbo ẹni tí ń taná síra rẹ̀ lójú. Sótó wájú àgbàdo dé bẹ́ẹ̀ ni kó dúró bẹ́ẹ̀. tẹ́lómi fi ń sọ̀rọ̀. Tí fi ń sọ̀rọ̀ paná ni. àbá Àyàkùmọ̀lá. Bẹ́ẹ̀ yẹn bá kẹ̀yẹ́ máa sálapọ̀ lórí burúkú tẹ́lómi yẹn. dátà tí wọ́n fún nígbà tó lóòdù káàdì ní fi ń ṣe. Wọ́n bá tọ́ sport ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ikú ò ibẹ̀ ló ti tán. wọ́n ní Wèrè. ọgbọ́dọ̀ kọjá òkú. Lérí ẹ̀tẹ̀ 200. Lérí ẹ̀tẹ̀ múrí márùn-ún náà. Òkè èèmọ̀ ní. A tọ́ sport. Wọ́n tọ́ sport fún un. Ó tó dẹ̀yìn aago mẹ́rin. Sùlẹ́mánà. Òun náà bá tó jù ú lẹ́yìn aago mẹ́fà. Allahu Akbar. Ọba rẹ̀ jà kan gbé. Sùlẹ́mánà rẹ̀ jà kan gbé. ẹja tó wá gbé Ẹja tó wá gbé òun. Ebi ń pa á. Pé má jẹ́ tó tẹ eléyìí o. Lọ́ba sun. Tó sun ẹja. Yóò lanú ẹja. Allahu Akbar. Òkà àgbà náà lọ́ba bá nínú ẹja. Sóòkà mi náà ni. Àbí ìsónilé yìí. Ó kì bọ́ wọ́ báyìí. Tó pé 41 days. Àsọmọsẹ́ ní ń bẹ lódò. Ó kì bọ́ wọ́ báyìí. Gbogbo wọn pátá wọ́n tó kúnlẹ̀ ní. Wà ilé òun bí sílé láàyè. Ó ń pè Ọlọ́run. Ọlọ́run sì wá ṣe bẹ́ẹ̀ yẹn fún. Ó sì ṣe bẹ́ẹ̀ fún ọ. Ó ní mọ́mẹ́ẹ̀tì àkókò tí nǹkan yẹn ṣẹlẹ̀. Àkókò tí nǹkan yẹn ṣẹlẹ̀. Àkókò tó ṣẹlẹ̀. Ó ní aburú kan tí ń wá kiri. Ó láburú tí ń wá kiri. Tómi ọ̀bá dẹ̀ dàrú. Tómi ọ̀bá dàrú. Yóò pọ̀ mọ́ mú mi. Yóò pọ̀ mọ́ mú mi. Tọ́ba dẹ̀ mú mi yẹ ikú ní bẹ́ẹ̀. Tó bá dẹ̀
níbẹ̀ mú mi ikú ní bẹ níbẹ̀. Omi tó dàrú yẹn ìṣọ̀ránsì ló jẹ́ fẹ́ mi. Ìṣọ̀ránsì ló jẹ́ fẹ́ mi yín. Gbogbo tí ò ní dátà tí ń wúlò ńlá yìí ìṣọ̀ránsì ní fẹ́ yín. Ìṣọ̀ránsì ni. Gbogbo ń tẹ́ ẹ ti ṣe yẹn ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Tí ì bá sọ lọ. Tí ì bá sọ lọ́hùn. Bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba. Àbá Ayakunla pẹ̀lú ìjọba. Agbára rẹ̀ gbé. Tó bá jẹ́ pátá àwọn pírẹ́sidẹ̀ntì gbé ni. Ó gbé ni. Ìyá tí ń jẹ wá Nàìjíríà kò ní máa jẹ wá. Àní máa ṣẹ̀ṣẹ̀. Ọlọ́run àfihàn yín. Olúwa gbé sọ́dọ̀ yín. Ẹ wá lè ka yí àwọn tẹ̀sí. Àbá mo wo prógámù sọ. Àwọn prógámù Sokoto. Nígbà tí wọ́n wà nígbà tí wọ́n wà lọ́dọ̀ yín. Tí òrùjú máa ń dùn sí. Bàbá mi dáadáa ni. Bàbá lọ́jọ́ sí wa. Àwọn ní tíátà. Àwọn ní tíátà. Wọ́n fún mi láwọn ọdún yìí lóṣù káàbọ̀. Tí òrùjú lọ́wọ́ gbélé mi lọ́wọ́. Àwọn ni wọ́n gbélé yín lọ́wọ́ tí òrùjú ló gbélé yín lọ́wọ́. Àti ní àrùn kún àjọ wà bẹ́ẹ̀. Àjọ wà ń bẹ̀ ni. Nílùú Kire. Tí òrùjú táwọn yẹn. Tẹ́wọ̀n yẹn. Tẹ́ kọ́lé fún yẹn. Èmi kékeré tó kọ́lé fún. Èlé tó kọ́lé fún. Òrùjú nínú olóyè ilé ìkéwù mi. Nínú olóyè ilé ìkéwú nídìí ẹ̀sìn ni ní Kire. Tá fún wọn lóye. Àwọn tíátà bí ogún ló kó wá. Àwọn onítàbí ogún ló kó wá níwájú ta. Bí ọlọ́dún bá ta sí sí. Táwà nù olóyè. Ẹ̀yin àwọn akẹ́lẹ́ kọ́lé fún kìí ṣe tí òrùjú. Àwọn alẹ́ kọ́lé fún kìí ṣe tí òrùjú. Tí òrùjú máa ń dún sí wá kà é pé ẹ̀kọ́ fúnra mọ́ni. Ẹ̀kọ́ fúnra mọ́ni. Ẹ̀kọ́ fúnra mọ́ni. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹtù wa máa ń pàdé yín ní Kòròdú. Ní Kòròdú yẹn. Àìmọye ló pè mí. Àìmọye ni máa ń pè padà. Mùsùlùmí làwọn. Mùsùlùmí làwọn. Táàkó ló bá tó. Àwọn fẹ́ lọ kírun. Yóò ní kẹ́ mọ́ pẹ̀. Bọ́lá táwọn bá dé ọ̀sẹ̀ gbà. Nígbà tẹ kírun tẹ sẹ́yìn ṣàdúrà. Sẹ́yìn ṣàdúrà ni. Ó yẹ kẹ́ ẹ sì dúró. Ó yẹ kẹ́ ẹ dúró díẹ̀. Ẹ̀yin mo dúró de. Nínú tẹ́yìn máa ń bá wọn sọ. Nínú tẹ́ ẹ máa ń bá wọn sọ wọ́n tó padà jíṣẹ́. Bìkádìrì máa ń tàtà. Máa tàtà máa nà. Tànàlú máa tàtà máa nà. Mr. Kẹ́hìndé. Ọ̀rọ̀ yẹn ọ̀kẹ́ yẹn wulẹ̀ dá sí. Ẹjọ́ kọ́ wọn máa dún lọ bẹ́ẹ̀. Kì í sẹ̀yìn rárá. Ayakunla. Àlùpà ìdáni sọ ti gbàgbé ni. Má sùn bẹ́ẹ̀. Alálùpà ìdáni lọ. Tani bẹ wájú. Ọlọ́run lọ́ba bẹ́ẹ̀. Tani bẹ lẹ́yìn ẹ̀. Tá ń wà láàrin. Tá ń wà lẹ́gbẹ̀ẹ́. Tá ń bẹ létí ẹ̀. Tá ń wà lẹ́nu ẹ̀. Tá ń wà mú ẹ̀. Tá ló wà nínú ẹ̀. Nínú ìlú tẹ̀ ti wálé. Ń bọ́ lẹ́wà báyìí. Ẹ wà láàárọ̀. Ẹ wà láàárọ̀. Àwọn kan wà lóru báyìí. Àwọn kan wà lóru báyìí. Lábẹ́ sánmà kan. Lórí ilẹ̀ kan. Ọdẹ ẹ̀ change. Ọdẹ ẹ̀ change. Kò sí kúrò ariwo. Ẹni yẹn kò kúrò ariwo. Ọlọ́run yẹn lẹ́nu kárọ̀pọ̀ lè fi fìtí báyìí sí yẹn. Ẹni olúwa yẹn tí wọ́n ń sọ̀rọ̀ ń pa rẹ̀. Ibi tẹ́nìkan ti wà lọ́sàn-án làwọn kan wà lóru. Ibi ẹnìkan ti wà lóru ẹnìkan wà láàárọ̀. Ọwọ́ àlọ́ bá gbé ọ̀sẹ̀ sí. Bọ́lá kékeré àti fẹ̀. Bọ́lá kékeré àti fẹ̀. Ẹnì kò lè máa là. Kò lè máa là. Ta ló wá chíǹjì ìdí tí ń bẹ lẹ́nu yín? Ta ló chíǹjì èdè tí ń bẹ lẹ́nu yín? Bọ́lá kékeré àti fẹ̀. Ẹnìkan ò máa ti ń bẹ níbẹ̀. Ẹnìyẹn kò máa là. Nínú ìlú kan náà. Èdè sì yàtọ̀ síra wọn. Sọ fún mi ná. Èdè yàtọ̀ síra wọn. Èdè ń sì yàtọ̀ síra wọn. Sámọ̀ ọ̀dà méjì rí. Ilé olúrí. Ilé olúrí. Báwo ló ṣe jẹ́? Káàdì Amẹ́ríkà. Lórí sọ́mọ náà. Lábẹ́ sọ́mọ náà. Lórí ilẹ̀. 6 hours níbi kan. Níbi kan. 1 hour níbi kan. Tani tẹ̀njẹ̀. Tani yín òkè. Tani yín ilẹ̀. Allahu akbar inna dina Muhammadin. Wajitabahu akiwa. Wákìwá mọ̀kìlá. Ẹni tó lọ́wọ́ bá fira rẹ̀ kò lè dá yín mọ̀. Ẹni tó lùwọ̀ bá fira rẹ̀ kò lè dá yín mọ̀. Bẹ́ẹ̀ jẹ́ Mùsùlùmí. Bọ́lá bá fira rẹ̀ Bẹ́ẹ̀ fira rẹ̀ kò lè mọ̀ yóò kò lè. Bọ́lá kìrìsìtẹ́nì. Yọ kà mọ́kànlá kan báwa yẹn. Níta sí náà wà wò. Kò ní ọ̀pọ̀lọpọ̀ nínú dára. Allahu akbar inna dina Muhammadin. Akanda Ọlọ́run. Akanda Ọlọ́run. Ọlọ́run tí o ṣe fojú di. Wàláyé. Ikú ò gbọ́dọ̀ pa ká. Akanda Ọlọ́run. Akanda Ọlọ́run. Olílà tí o ṣe fojú di. Ikú ò gbọ́dọ̀ pa ní Ọlọ́run. Èèyàn gẹ́gẹ́ bá kọ́lé fún ara rẹ̀ lómi kàtẹ́ ìyẹn. Ẹlòmíì ka ọkà 1 million years. Yẹ 2000 naira lẹ́lẹ́. 2006. Ọdún mẹ́fà síra wọn. 6 years. Ẹ̀yin tó dúpẹ́. Ayakunla. Láàrin oṣù kan. Oṣù méjì. Ẹ̀paná. Ẹnì kejì. Ẹnì kẹta. Ẹnì kẹrin. Bọ̀yá kò lóǹkà. Kò lóǹkà mọ́. Bẹ́ẹ̀ ni. Gaburali Akanda Ọlọ́run. Gaburali Akanda Ọlọ́run. Olílà tójú. Fojú di ikú ọ̀dọ̀ pẹ́ ní Ọlọ́run.
bó ṣe tó. ọlá bí sẹ́mọ̀ fi ṣe fẹ̀ tó. sẹ́mọ̀ fẹ̀ lọ. tí gbogbo onírìn àjò rí bí ó pè sí. wọ́n àrí bí ó pè sí. ọlá bílẹ̀ ṣe fẹ̀ tó. bílẹ̀ ṣe fẹ̀ tó. tí gbogbo onírìn òrí bí ó ṣe. wọ́n àná bí ó pè. ọlá tó la nẹ́bì nù à. ọmọ tó lọ nù à. máa bá ní láyìn. máa bá ní láyìn. omi kópin. òkè tó ga jù. òkè júdì. omi kú borí ẹ̀. ìrẹ́nu à. omi kàn kó ni kò ní lọ́dọ̀ rẹ̀. wà á máa wú. àmọ́ nù àmọ́ ní pàǹtì. ọmọ nù àbomi lọ. nígbà ó ṣàbòsí ọ̀dọ̀ ní bàbá rẹ̀ ó bomi lọ. mbẹ́ẹ̀rí. mo ní gbogbo tí dáwọn sí gbogbo ẹni tí ń sẹ́kọ̀ọ́ ní Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel. ẹni ọba gbàdé tọ́ba gbàbọ̀dé ó máa parẹ́. bọ́ ọba ìgbàbọ̀dé ó fi rẹ̀ sí wọn. Ọlọ́run ní kọ́sọ́mà. Ọlọ́run ní kọ́sọ́mà. ìyàwó wòlíì ọlọ́ba gbàbọ̀dé. bíyàwó ní bá gbàbọ̀dé. tí ẹ máa bá o. tí ẹ máa bá. bọ́mọ wòlíì ọlọ́ba gbàbọ̀dé. bọ́bá gbàbọ̀dé. tọ́ba ní rọ́ọ̀nì. lútù. ìyàwó ẹ̀ gbàbọ̀dé. ó bomi lọ. Nóà. kálárò gbọ́ gbàbọ̀dé. ó bomi lọ. lútù ó gbàbọ̀dé. ó bomi lọ. kálíánù ọmọ ẹ̀ gbàbọ̀dé. ó bomi lọ. fídíò náà ọjà ni. ẹ̀yà kò mọ̀ lọ. ẹ̀yà kò mọ̀ lọ. gbogbo àwọn tí wọ́n gbà fún ní kọ̀rọ̀ àti ní gbẹgbẹ ìrẹ́nu à omi ò ní gbé pọ̀ omi ti pọ̀ jù ẹjọ́ yìí pọ̀ ariwo yìí pọ̀ ẹ̀rù ń bà mí ni ẹ̀yà kò mọ̀ lọ. TikTok Àgbàlá, Facebook Àgbàlá, WhatsApp Àgbàlá, YouTube Àgbàlá, Instagram Àgbàlá. bó ṣe rí nìyẹn bó ṣe ẹ̀kọ́ rí náà nìyẹn. Nariju ilahadi. bẹ́ẹ̀ yẹn bá ti di sí Ọlọ́run. àwọn tí wọ́n bẹ lọ́bì sí Ọlọ́run àpáta ni wọ́n. àpáta ni yín o. yóò fọ́ ni o yóò rún tèpo ní òórùn o tí inú orí ó tó dànù. bápátá báyìí sídìí yóò jò tán ní orí kúkúbà yóò jó kúkú ẹ̀ sílé o. ọpẹ́ ni ká ẹ máa dúró. ọpẹ́ ni ẹ máa dúró. torí pé Ọlọ́run kó irinṣẹ́ tó yanjú tì. irinṣẹ́ tó yanjú tó ṣe é lò Olúwa kò tì. ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wà tó yẹ pé àṣàbọ̀yà lè fojú kàn wọ́n. bóyá ẹ lè fojú kàn wọ́n. bẹ́ẹ̀ lè fojú kàn wọ́n. tí wọ́n nífẹ̀ẹ́ yín ju ọmọ ìyá àti bàbá tó. tí wọ́n nífẹ̀ẹ́ yín ju ọmọ ìyá àtọmọ bá lọ. ẹnìkan pè mí dédé aago márùn-ún. aago márùn-ún lónìí nínú. aago méje a sì fẹ́ kírun ayé náà ní sì ń sọ. ọ̀rọ̀ pa fẹ́ kírun tó ló fi kọ́ ti fóònù. mo fi jọ tí màá pàdé ọba tó ní mi. ni wọ́n fi búra. ọwọ́ àbọ̀ mi ni ẹni sọ ti ẹ̀rí ìwúrí wọn rí. àmọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe ìtàbárí yẹn mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀. ní Nàìjíríà yìí kò sí ọgbọ̀nù lára ẹlòmíì kò sí ọgbọ̀nù. àmọ́ ojú kan náà kọ́ láti máa wo nǹkan. ojú kan náà kọ́ láti máa wo nǹkan. ojú tẹ́lẹ̀ mi ò fi máa wo ni pé ẹ̀sìn. ẹ̀sìn mo ní ẹ̀sìn. wèrè. ṣé bá adáyé la bẹ́ẹ̀ sìn. adáyé la bá. adáyé la bá o. adáyé la bẹ́ẹ̀ sìn. àwọn kan ṣe lánàá o. inda Islam. pé ẹ̀sìn tọ́tọ́ lọ́dọ̀ Ọlọ́run ní ẹ̀sìn Islam. ẹ̀sìn Islam. ṣé tẹ́yìn náà bá fẹ́ pírẹsẹ̀ntì ẹ̀sìn bẹ́ẹ̀ bá fẹ́ sọ pé ẹ̀sìn ní ọ̀tọ̀. sẹ́ni kọ̀tọ̀. èmi náà lọ̀tọ̀. ẹ lọ̀tọ̀ ẹ̀yin náà sọ yẹn. ẹ lọ̀pọ̀tọ̀. àwọn kankan wá wà tí ó kàn wá. àwọn kan wá tí ó kàn wá tẹpọ́ lọ lónìí. màá sọ̀rọ̀ nípa ẹ̀sìn mi. a sọ̀rọ̀ nípa ẹ̀sìn yín bó ṣe yé yín mọ́ ẹ sọ̀rọ̀ nípa ẹ̀sìn mi. bó ṣe tẹ́ yín náà. torí kọ́ bá tó ní wá tí ó ti là ó. ó ti là ó. olúwa rírì ànábì wá bí. wà á bí farabalẹ̀. ànábì bá àwọn kìrìsìtẹ́nì ní Mákà. ọba àwọn kìrìsìtẹ́nì. wọ́n tẹ̀jọ́ sí. ọba àwọn ní Mákà wọ́n tẹ̀jọ́ sí. wọ́n àdẹ sọ̀tà. wọ́n àdẹ sọ̀tà. wọ́n àdẹ jọjà. wọ́n àdẹ jọjà. ọ̀dẹ̀ polú ẹ̀sìn ọ̀dẹ̀ polú ẹ̀sìn wọn fún. ẹni tí ó gbàgbà. ẹni tó ní òun kò wú. ẹni tó ní kò wú kò wú. wọ́n torí ẹ̀rí àwọn kọ́mọ̀ kìlá. wọ́n torí ẹ̀rí àwọn kọ́mọ̀ kìlá. ànábì bá àwọn oníṣẹ̀ṣe. ọba àwọn oníṣẹ̀ṣe ògùn àjọbọ ọba àwọn níbẹ̀. àwọn babaláwo. àwọn babaláwo pẹ́ńpẹ́rẹ́ wọn darí ìlọ́gún fún ọ. máa wọ lórí burúkú ọ̀rọ̀ bá. àwọn tó yé ó yé. jẹ́ ọ̀dà yẹ pèsè ọlá ọ̀bọ̀sọ̀ọ́lẹ̀. àwọn tí wọ́n fi ń tọ́yẹ káfí sí yín ọ̀dẹ̀ nígbà yẹn kárí. ọ̀bọ̀sọ̀ yọ ọbọ̀ yẹ pé. bẹ́ẹ̀ yẹ pé iná òjò. ọba wọn níbẹ̀ wọ́n jọ ṣe. ìrí ànábì sọ̀rọ̀ mi fún wọn. àmọ́ pọ́ìntì ká máa bẹ̀. kí ni. Allahu Akbar. Allahu Akbar. You can't force anybody for religion. má ṣe kí ni ìrí ànábì o. má fagídí mú yẹn pé má ṣẹ̀sìn mi o. Ọlọ́run ló níbi tá a yà ti àárẹ̀ o. Islam ní kọ́ máa lọ ajísùn ibi tó máa lọ náà nù. Ọlọ́run tó a sí ó kú bá ṣe bẹ̀rù ẹ̀. ọ̀rọ̀ lẹ́sọ̀ tó bí jẹ́ mùsùlùmí
sẹ́yìn wà níbẹ̀ nígbà tí wọ́n bí yàrá sínú Islam. ìjọ sẹ́yìn wà ń bẹ̀ nígbà tí wọ́n fún lóko. kádàrá náà ni kí wọ́n fẹ́ bàbá tó. kọ́fọ́ bàbá ló bí ní kírísítẹ́nì ó jẹ́ kírísítẹ́nì. bí bàbá yẹn ti jẹ́ kírísítẹ́nì. bẹ́ẹ̀ jẹ́ kírísítẹ́nì. tọ́lọ̀ máa ń lò ní ìjà àfa ńlá. ìjà àfa ńlá. bẹ́ẹ̀ ṣe dà náà ṣe dà yìí. ó dẹ̀ lò ó sí. ibi tí àwọn sẹ́yìn lẹ́nu rán síbẹ̀. ta ló lò ó ní òye àwọn gan Elédùmarè ló lò wọ́n síbẹ̀. ọfẹ fi iná jó rẹ. nígbà tí ẹnìkan pè mí ní Kristẹni lómìnira ní gbogbo tẹ̀dẹ̀ ń wúyẹ. gbogbo tẹ̀ ń wúyẹ. òní súnwájú. òní kó mi tọ́ wa. ẹni tá à ń sọ ilé ìsìn gbogbo ẹ̀yin ẹ̀wò kí lójú orí rẹ̀ kí ẹjọ́ kí lójú. gàrí ọ̀wọ̀n náà lé rẹ̀. sàgbẹ́sẹ̀ ní 65 years yẹn gàrí ọ̀wọ̀n lé ẹ bó ṣe ń ṣe yìí. gbogbo ẹni tó lọ nífẹ̀ẹ́. ọmọ tó jẹ́ ẹ̀kọ́ èlùbọ́ ọ̀wọ̀n náà yàrá rẹ̀ wàláì. ọlọ́kọ̀ wọlé àwọn tí wọ́n bí wa. wọlé àwọn tí wọ́n bí yín. bàbá àgbà alágbàjì àgbà. bàbá àgbà alágbàjì àgbà. àwọn àfa àwọn kìrìtìsáìsì ẹ̀sìn. àwọn àfa àwọn ọ̀yà kan lọ́tọ̀. bàbá ṣe Adam. ṣé Adam ni lórí. bàbá àgbà alágbàjì àgbà ní sọ́jà Ọlọ́run lórí ilẹ̀. àwọn sọ́jà Ọlọ́run lórí ilẹ̀. àwọn àfa wa. àwọn àfa wa. wọ́n súnmọ́ bàbá aláwo. wọ́n súnmọ́ bàbá aláwo. wọ́n dẹ̀ bá sọ̀rẹ́. wọ́n bá sọ̀rẹ́. wọ́n close mọ́. títí tẹ̀ fún ọlọ́mọ rẹ̀. tẹ̀ fún ọlọ́mọ rẹ̀ pé jẹ́lé ìjọba lọ́dọ̀ rẹ̀. olúwo bàbá tó bí ọlọ́mọ ẹ̀rìndínlógún nu. ẹ̀rìndínlógún nu. tí yẹn bá dé ìgẹ́dọ̀ ẹ̀gẹ́ nígbà pé ẹlẹ́bẹ̀rẹ̀ olúwo. olúwo bàbá ẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀. sàdékùn kẹ́tíẹ́. sábẹ̀ pé nígbà tí mi sọ́dọ̀ ta. sọ́dọ̀ ta wọ́n yẹ babaláwo ọmọ rẹ̀ dáfà ohun wíkẹ́. báwọn ta lọ ṣe polú ẹ̀sìn. bá ṣe polú ẹ̀sìn. báwọn tó ní agídí ìwèrè ní. agídí olórí burúkú ẹni tó ń gan jẹun sí agídí bẹ́ẹ̀ tó tí yóò sì jẹun. ìṣàbẹ̀rẹ̀ agídí ni ọ̀sán pẹ̀lú sábẹ̀ pé tẹ́lẹ̀ ẹnì kankan ní ọ̀sán fún eégún. ní ọ̀fẹ́ ẹnì kankan ní ọ̀sán fún olùgbé mọ́sáàsì lẹ́dẹ̀ yìí. mọ́sáàsì lẹ́dẹ̀ yìí. àgbọn gẹ́nu ọkọ̀ọ̀kọ̀ ọdẹ méjì tí a bá ti bẹ́ẹ̀ ní mọ́sáàsì bẹ́ẹ̀ náà. ee taka o mọ́kùn máa wúrò sinmi a sì ra wọ́. ọkọ̀ọ̀kọ̀ ọdẹ mẹ́ta kéde sọ́ọ̀sì. olóró kẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ gbé. níṣẹ́ tó ní pé fọ̀pọ̀ nísìnyí. ọ̀fọ̀pọ̀. wọ́n ń jáwọ́ mọ́sáàsì ń jáwọ́ sọ́ọ̀sì. wọ́n ń jáwọ́ ẹ̀ ń jáwọ́ síbẹ̀ lórí lánàá ni ó kálukú dá iye ẹ̀mọ̀ lánàá bọ́ síbẹ̀ lánàá wọn ń nà ọ́ àmọ́ lónìí gbogbo ẹ̀ ti wọnú ara wọn. ayakumula alamasira kan to sa fún yín alamutara kẹfà kan anabi ló wí báwo. àjọ ń jẹ àjọ mu ni owó rẹ̀ là ń ná. tí mo ránṣẹ́ kò sí yàtọ̀ láàrin wọn tí ní gbàsínú ayé mi. ẹgbàá ẹni tí ó tù ó délé ọsẹ rí ẹ wí. nàwọ. ẹjọ lẹkọ ní ẹjọ lẹkọ omi mi ẹjọ lẹjẹ yìí ẹrẹ lẹra yìí ànábì Ọlọ́run ni wéré wọ́n ẹ bàbá ẹ mọ̀ tí kò láyé. ẹni tó níyà kò dẹ̀ ní bàbá ò nígbà pé wòlíì inú orí náà mọ́. ó ti lágbára ọ̀rọ̀ tó pé àwọn ọ̀rọ̀ mẹ́ta ó bá mi ànàkùnmọ́là. kọ́nà ń jẹ́ kí Ọlọ́run kó fira rẹ̀ hàn kálukú. kó bẹ̀rẹ̀ hàn kálukú. Olúwa dá nípa Ádámà àti mùsùlùmí gbogbo nítorí ọjọ́ ìyá kan ọjọ́ bí gbogbo pátá yẹn àjọṣe nbí ní ìpìlẹ̀ gbogbo wa. Nóà ní kẹ́ni Muhammad ní ibi tó o ti sẹ́nu orí irun rẹ omi kan náà lọ gbogbo wájú ọjọ́. ọdẹ nàbí Ádámà kò níyà kò ní bàbá ẹ wá mọ̀dánà kan kò níyà kò ní bàbá mọ̀dánà kan ó níyà kò ní bàbá mọ̀dánà kan ó ní bàbá kò níyà wọ́n ní tani anabi Ádámà kò níyà kò ní bàbá wọ́n má bí èrè ó dẹ̀ ní kọ́ máa jẹ́ yẹn ó sì dé yẹn kó fáyà kó nà ló ń bẹ̀. nígbà fẹ́ dà wá wù. a sì buyọ látara ẹ̀fọ́ òsì Ádámà ní bàbá òníyà ó gbà ń bàbá òun ò níyà ẹ̀jẹ̀ ń parí ẹ̀ ṣe sùúrù yọkàn rí ọ̀rọ̀ mú mi sí òun lè jù kò ní ní baba àmọ́ yóò níyà ọwọ́ adá wà lálẹ́ tá a wà ní àwọn à ń sẹ́mọ̀. ọmọ yẹ yísá tí wọ́n ti sọ kó tó di pé bí Jésù ni. ọmọ yẹ yísá tí wọ́n ti sọ ni wèrè ní ọ́ni ká tó bí Jésù. yísá ìwọ kọ́ ẹ̀mí mọ́ ìwọ mọ̀rúfù. ibi tó bá dé àrẹ́bẹ̀ yísá òun níyà kò ní baba òun níyà kò ní baba ibi tó gbà yọnu ó ju ọ lọ láti dé ní ìwé ǹdẹ́ náà. ìyá Màríàmà Mary wa ń jẹ yẹ tani bàbá ẹ Ọlọ́run kò lè yí ọ èmi tí mo dá kò yí àbá kò ní àbá. ó ń jẹ mi mọ́ kì í sẹ́mi mímọ́ sọ́gbẹ́nu ẹ dẹ́dẹ́rẹ́ àbá ọlọ́fẹ́ sọ bẹ́ẹ̀ kó tún tí àyẹ kó gbé jáde kó kúrẹ́ jáde ẹ̀mí mi mọ́ ni
kájọ wá dáhùn kájọ bọ́sọ̀ náà ó níyà kò ní bàbá tí ò níyà ọ̀rẹ́ tó níyà kò ní bàbá bàbá jẹ́ mẹ́ta máa tú màrúfù kí ló lè fàjà alámúrásílẹ̀ kan tẹ̀ràkì fàyẹ anábì ló sọ bẹ́ẹ̀ wà á lámù tọ́ba nǹkan méjèèjì yẹn fún ẹ ó ṣe dàbá yìí ní taburú kò ní wọnú ayé lórí yín lórí ọmọ lórí aya lórí ìjọ ọlọ́run ti ti mú ojú tì kọ̀tán díẹ̀ bí mọ́jọ́ ṣẹlẹ̀ sí pé sáà sọ fún ìgbà fún Ọlọ́run lẹ́ni kì í ṣe pé gbogbo tẹ́yìn kẹ́ fẹ́ lọ́lọ́run ti ṣe tán Ọlọ́run ti ṣe tán ìtókùtẹ́ fẹ́ pọ̀ mọ́ ìlú Ọlọ́run tẹ́ẹ̀dẹ̀ ń jíṣẹ́ sí kò jíṣẹ́ ìgbà fún ni gbogbo tẹ́ẹ̀ ní kọ́ ayélujára wa wọ́n ní ká kọ́lé fún ọlọ́tọ̀ méje ká dùn ọ̀la rúmọ̀ palọ̀ bọ́sì bẹ̀yẹn máa mẹ́tẹ́ láìfẹ́ rẹ̀ lọ. onítọ̀mù tí wọ́n tó máa sọ pé àgbàlá ẹ̀yọ́ gbowó mu náà ṣé àásìkì tí ẹ lè gbowó fún ọ. ṣé àásìkì wèrè tí ọ̀rá ta àásìkì tí ọ̀rá yọ àásìkì tí ọ̀rá fòbúsù ló ń jẹ. ẹni tí sípírìtì Ọlọ́run bẹ lára ẹ̀ ní ọ̀sọ̀ báyìí adédì kẹbẹ́ yìí káàsì fún. àwọn yẹn kọ́ ni wọ́n fún. ẹni tí wọ́n fún rẹ̀ ó wù kó fún ọ ní wèrè àásìkì tí ọ̀fun ló ń jẹ. ẹni tí wọ́n bọ̀ nǹkan yẹn fún ṣe sùúrù kì í sí wọn náà fún. fún bẹ lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ sí rẹ̀ lójú kọ̀ wá kà fọ́ pé lónìí bá wa ń bí tu fẹ́ ọwọ́ rẹ̀ wú àwọn lò lórí burúkú ìwọ tó lè fún mùsùlùmí ló ń jẹ ẹran jèrè olórí burúkú ẹni dáàsì kiri ọ̀bẹ díẹ̀ ọ̀rọ̀ àgbàdo tó dá tó kó ọwọ́ aládùúgbò àgbà mọ́ tẹ́nẹ́sì rẹ̀ lójú nígbà náà ni sọ fún wa ẹ̀yin èèyàn ẹjọ́ a ní di 1,000 nígbà báyìí ẹ̀ ń tọ́gbà mọ́rẹ́sì tí ọ̀rẹ́ ní fún wèrè wọ́n gbà mọ́rẹ́sì ankùnrin gbogbo èjì nílẹ̀ lásà o ń bẹ tí wọ́n rú àtàlámùtàlà kẹfà ń bà burú sẹ́yìn nẹ́nẹ́ gbogbo ẹyẹ tí ń fẹ́yìn àwọn tí wọ́n ń fẹ́yìn pọ̀ àwọn tí wọ́n ń fẹ́ yín pọ̀ ẹ ó pẹ́sẹ́ ni ẹ máa dúpẹ́ ẹ máa lánà ọpẹ́ ẹ máa rán ọpẹ́ jẹ́ ọpẹ́ àwọn tí wọ́n gba tí yín ti pọ̀ jù nínú ayé. nígbà tí mílíọ̀nù èèyàn bá ń ṣàdúrà fún yàn táwọn mẹ́wàá kẹsàn án pàwọn ẹ̀lẹ́gbẹ̀ẹ́ ìwọ tó gbọ́júmọ̀ ìyá ọkàn rẹ̀ tó gbọ́júmọ̀ yẹn tó lọ sí pé fún yàn mílíọ̀nù èèyàn ṣàdúrà fún yàn àwọn adúró ẹ fọlọ́ bá dìmú fóònù tí wọ́n náà fún yàn lè pé èpè tí mo tẹ́lẹ̀ kọ́ mọ́ ni ó fọlọ́ bá dìmú fóònù bá tilẹ̀ fọ́ ẹ bọ́ọ̀lẹ̀ ọwọ́ náà fẹ́ fún yàn lè pé èpè tí mú ọwọ́ náà 45 mílíọ̀nù èrè ọwọ́ náà hàngì ẹ ọkọ̀ kú bẹ́ẹ̀ lórí burúkú fi kó sáré alábẹ́dàdà kẹfà Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel. Níjọ́ tí a bá ti fọ́ fún yín. Mo ṣe láìfù lọ́wọ́. Bàbá ṣe láìfù lọ́wọ́. Mo wá ní Mr. Kẹ́hìndé. Mr. Kẹ́hìndé. Wọ́n wá ní Alhaji. Alhaji. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel. Tẹ́ ẹ bá pè wọ́n ní Kẹ́hìndé, tẹ́ ẹ bá pè wọ́n ní Gabriel. Tẹ́ ẹ bá pè wọ́n ní Kẹ́hìndé. Bí wọ́n bá pè wọ́n ní ẹ máa bá mi fi Àgbàlá Gabriel. Ẹ máa bá mi fi Àgbàlá Gabriel sí ọkọ mi. Àbá ṣe olùfẹ́ ní ìrìn gbẹ́lu èbó. Nígbèrè ẹ̀kọ́. Kẹ́nìkan tó gbà. Kẹ́nìkan tó yẹ. Ẹnẹ ó kọ rẹ̀ mú kọ. Ẹnẹ máa eléyìí ṣe bá tán. Tó ń tọ̀ yé. Tó ń tọ̀ yé eléyìí ṣe bá tán. Ọlọ́wọ́ ìlẹ́wọ̀ gbé fún dídìrín ó ní kòkó ń jẹ fóun tí ó sì á gbé fún ọ. Tàbí ọ̀sán gbé fún alárọ́sẹ́. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel. Ọlọ́run wọlá àbá ayé rẹ̀. Àbá ayé rẹ̀ o. Àbá ayé rẹ̀ gbà fún rẹ̀ o. Gbogbo wa pátá la kéwu o. Fọ́nísọ̀ àfáà ni o. Bíríkìlà àfáà ni o. Ṣé ń golo náà ni wọ́n kọ́sẹ̀ ilé? Dáa kọ́sẹ̀ ilé. Olúwa rẹ̀ ọ́ dáadáa yín o. Ṣé mo lè pé yọ búlọ́ọ̀kù? Àwọn tí yọ búlọ́ọ̀kù náà àfáà ni. Àfáà ni wá, a ṣe níbẹ̀rẹ̀ lárò kan ló mẹ́fà. Wọ́n náà bójú wọ́n ṣe tó nínú ayé.
lánàá sátidé yìí ọmọ méjì ló ṣe freedom hotel. ọmọ méjì ló ṣe freedom hotel. ọmọ sọ fún wọn màá sọ fún wọn. nígbà tí àbáyé ló bímọ. àyà kọmọlá. àbáyé ló bímọ. àbáyé ló bímọ. ẹ wá sọ lọ́lọ́mọ. ní ọ̀rẹ́ wa kan torí pásítọ̀ ní amadu àpẹẹrẹ wa ní nítorí pé Kẹ́hìndé Àgbàlá Gabriel ra màálù fún mi náà tí ọ̀nà ara kò ní yóò ṣe ara màálù fún àwọn àbá. ìlú lọ wọ ọkọ̀ tó bá gbẹ kó bá gbé kọ́kọ́rọ́ rẹ̀. kọ́kọ́rọ́ mọ́tò màálù bò. ẹnu ti bẹ́lẹ̀ ó ti ra màálù fún mi náà. òpònú ó ti ń tọ́ spọ́ọ̀tì. mo ní màálù kọ́ kò sí bẹ́ẹ̀ kò lè máa gbèsè kò máa gbé sọ́sẹ̀ sí yìí tẹ́ni kò máa gbèsè. ẹ tí wọ́n dájọ́ síwájú Olódùmarè ọwọ́ ń sọ̀rọ̀ màálù létí ẹ̀ tí ó jẹ tí ó yàgbẹ́. ìní ẹ máa ṣe lọ. ẹ bó dọ́là ẹ dẹ̀ ń bó dọ́là ẹnìkan wá ń pẹ́ fẹ́ dolo sí. ọlọ́run kan lọ kó gbóhùn tó ní gbóhùn kò tó kan láti kọ́ lọ́ fún ẹsẹ̀ máa ṣe lọ. ẹ máa wọ̀ yìí ẹ máa wọ̀ ọ̀hún ẹ máa ṣe yè méjì bẹ́ẹ̀ tí ń ṣe náà ti máa ṣe lọ. bẹ́ẹ̀ tí ń ṣe náà ti máa ṣe lọ. bẹ́ẹ̀ tí ń ṣe náà ti máa ṣe lọ. ẹ máa wọ̀ mí ẹ máa wọ̀ ọ́n ẹ máa ṣe méjì bẹ́ẹ̀ tí ń ṣe náà ti máa ṣe lọ. ọyà kọ ọ̀làjú ọyà kọ ọmọ kó wọn ń bò síàsíà bọ̀dẹ̀ bọ̀dẹ̀ yẹn wọn ń bò kárakára ọkọjọ́ ọ̀rọ̀ màyé wọn ń bò síàsíà wọn ń bò kárakára wọn ń bò kárakára oṣù jámì ni oṣù jámì ó ń bò oṣù Amẹ́ríkà oṣù UK. àdúrà tí mo máa ń ṣe fún yín. àdúrà tá a fà máa ń ṣe fún yín. lójú yín àti lójú yín. ní pé kọ́lọ́ mọ́ fúdú ẹ̀mí. Ọlọ́run mọ́ pa yín báyìí. má fi yín ba Àgbàlá Gabriel ló kọjá. má fi yín ba Àgbàlá Gabriel ló kọjá. àwùkà máa wà sákà bí kì í ṣèyàwó ló ń sọ̀rọ̀ nípa rẹ̀ o. kì í bẹ́ẹ̀ sọmọ kì í sọmọ kì í ṣẹbí o kì í ṣẹbí kì í ṣara kì í sọmọ ó dájú ó lè ta ni. táwa ló sọ̀rọ̀ nípa rẹ̀. ó ní gbogbo ẹ tí ẹ bá ti wú ẹ̀yìn. téèyàn bá ti wú ẹ̀yìn. láàkó ti sọ̀rọ̀ dé tẹ́ ẹ bá ti rí. ẹjọ́ sáfìsì ẹ̀kún ní ètò ìgbésí ayé yìí. ẹyọ sáfìsì ẹ kó nú ètò ìgbésí ayé yìí. ẹ má ní sùúrù débẹ̀. ẹ má ní sùúrù débẹ̀. tí bá ìmọ̀ ọlọ́ta. tẹ́ bá mọ̀ pé ìwọ ni olórí tí bá mọ̀ ọlọ́ta ni. ìwọ ni tí bá tají lóògùn. òní o ti rá ìwọ. tí bá dúró lọ́sẹ̀ mo ronú bò ní tiẹ̀. ẹ máa ronú para ẹni. ọbẹ̀ tàkì mọ́mọ́ pọ́tà mi ni. máa jẹ mọ̀ láàrin máa jẹ mọ́sàlẹ̀ tẹ̀ tí bá. èèyàn gidi gé sákà ti kárí wọn. èèyàn rẹ já pẹ sóde. sínú ẹjọ́ mi sọ pé ọlọ́run kọ́ máa pọ̀ta wa. máa pọ̀ta wa kọ́ máa róore rẹ̀. ẹni náà ti rí kárí náà. sẹ́ni wèrè ọba kú okú. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel ẹ dúró ẹ sojú ẹsẹ̀ ni ẹ sojú ẹsẹ̀ ni ẹ sojú ẹsẹ̀ ni ẹ sojú ẹsẹ̀ ni. Ọlọ́run kò yín lẹ́wọ̀. Ọlọ́run kò kúrú ẹ̀. Àdúrà yín àkọ́kọ́. Àdúrà yín àkọ́kọ́ ni. Tí ọ̀bà wa kúrú ẹ̀. Tí ọ̀bà kúrú ẹ̀ mi. Ọlọ́run máa jẹ dolo sí. Máa jẹ dolo sí. Lórí ọ̀rẹ́ wa kò ní. Oníṣẹ́ Kẹ́hìndé yẹ. Àbí Amẹ́ríkà. Mo ní ìyẹn sí wá sí. Ìyá tó máa kàwé tí ó kù. Ìyá tó máa kàwé tí ó kù. Ọgọ̀ ni.
mi sì fẹ́ mi fẹ́ kì í tiẹ̀ wú ìtọ́ba lẹ mẹ́ni àtòbìnrin máa àtàkà mi ìfẹ́ obìnrin lóṣooṣù ó sì máa bó obìnrin jà bóòlù lóṣooṣù sì fẹ́ tó ọkàn lóṣooṣù kó wá bàdàn tọ́ba jọkùnrin ó ti gọ̀ ọkàn lóṣooṣù kó wá bàdàn ọkàn lóṣooṣù kó wá bàdàn èlò ló bẹ́ẹ̀ tà bàdàn yóò rí ọgbà nínú ọkàn ó ti gọ̀. Mr. Kéde Àgbàlá Mr. Kéde Àgbàlá Gabriel dọ́là lẹ̀ ń bó fún wa yìí ẹ̀ ń bò sí àṣeyá ni kì í sáwọ́dà dọ́là lẹ̀ ń bó dọ́là lẹ̀ ń bò kì í ṣe náírà kì í ṣe náírà dọ́là lẹ̀ ń bò. ẹ má ti jà fáàlù ẹ má ti jà fáàlù owó tẹ̀ ní. ẹnu pé dọ́là dọ́là ó kàn kò dùn létí ẹ ó sì ń gbọ́ etí ò di ó sì yọ òwú di ó yọ òwú sétí. Ọlọ́run ní kú ẹ̀mí. kò ní kúrò ẹ̀mí ẹsẹ̀ ní. ẹlẹ́ẹ̀kejì ẹ̀ sì ní padà dolo sí. ẹ ní padà dolo sí o ẹ ní tọrọ jẹ ẹ ní wákẹ́ tó rí ẹ ní wákẹ́ tó wá. èyí tẹ́ ẹ ṣe ń tó tinú yín wá ní. ìtò tinú yín wá ní o. ẹ̀mí ni ẹ̀mí. ẹ̀mí ni ẹ̀. ẹ̀lú àfáà mi. ẹ̀lú àfáà mi. mẹ́sẹ̀gì ni wọ́n kọ́ sẹ́ndì. níjọ́ Sunday. sẹ́ndì pàdé mi. sẹ́ndì pàdé mi lọ́dọ̀ àgbẹ̀ gbẹ́rì. olólùfẹ́ ni. olólùfẹ́ ni. tá a dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀. kò sí tọ́fẹ́ tà ní báyìí. kò sí tọ́fẹ́ tà ní báfẹ́. kò sí tọ́fẹ́ tà ní báfẹ́. ọ̀la Sunday. mo ní pẹ̀lú táìmù wo. àwa tó dẹ̀ pé tó tó bí 6-7. mo ní kò sí wàhálà. kò sí wàhálà. gbogbo ọ̀pọ̀lọpọ̀ bí tá a fẹ́ lẹ lónìí mo ní bá a kéwù láàkè. kéwù láàkè o a kàn gba tẹ́kisì lọ rẹpẹtẹ. a wà lórí iṣẹ́ Ọlọ́run ni. àwọn òdúró má lọ ronú o. gbogbo ìjọsìn tó ń kálukú wá ṣe pátá ìrun táǹkì àwẹ̀ táǹgbà Olúwa pa wá láṣẹ pé a máa ṣe ni bọ́lọ̀ ń gbà bí ọ̀gbàtà lọ́mọ. bọ́lúwà gba wèrè tó dáwò òkùnkùn mà ọ̀sìn fẹ́ẹ́ nípa tẹ̀ yẹn jẹ́ kiri ó jìyà ìlú táǹkì. àwẹ̀ tá a gbà àwẹ̀ tá a gbà. wájìbù mọ̀ akárẹ̀ tó bẹ́ẹ̀ dandan ni kò sí dandan ni kò sí kò kírun kò bá rẹ̀ dandan ni. akírun tá a sì kó mọ̀ o kò ń bẹ́ẹ̀. bá a ṣe kílẹ̀ o ìgbẹ́ náà tẹ́wọ́ gbà bí dọ́símì ní ẹ̀dá. àbí dọ́sí dandan sí ó ní aláwọ̀ àkùbárù sẹ̀rọ̀ sí ní jẹ́ gàrí. èyí tí wọ́n fẹ́ máàkì ni pé kílẹ̀ rò mí sí. kílẹ̀ rò mí sí. kílẹ̀ àdéhùn mi sí. kílẹ̀ àdéhùn mi sí. báwo ni mo ṣe ṣe sí. báwo ni mo ṣe ṣe sí. wọ́n máa kẹ́ wọ́n ní kàlámù láńfíà wọ́n ní tí ọmọ ènìyàn bá ń sọ nípa ènìyàn. tí wọ́n sọ nípa ènìyàn. olúwo lẹ́yìn mọ̀lẹ́kẹ́ mọ́. ẹ máa kọ́ ẹ máa jọ́ tiẹ̀. èèyàn ni o ọlá àná díẹ̀ o má dojú tí o ẹ̀kọ́ ọlẹ̀ ẹ̀kọ́ ọlẹ̀ pásítọ̀ yẹn ọmọ àbá pété yẹn kọ́ àná ìyá máa ṣe pọ̀ ẹ̀ tó kọ́ ọlẹ̀. èyí tí wọ́n fẹ́ fàlù lára wa kì í ṣe ordinary ẹ̀sìn. kì í ṣe ordinary ẹ̀sìn o ntí mo fẹ́ fẹ́ lára rẹ. kò sí tó lè pàwọn àtọ́lọ́pọ̀ táàbí wá rí bínú Ọlọ́run. a lè rí bínú Ọlọ́run èèyàn kò ní tí ò níyàwó kò níyàwó ara wa láṣẹ tábàlẹ̀ bínú Ọlọ́run ara wa náà láàjọ dùnnú tábìlì dùnnú Ọlọ́run ara wa náà ayé táwa láti parí ẹ̀ ó mú gàrí kúrò láyé ọwọ́ adọ́rọ̀ wa ní yóò fọ́rẹ́sì ó tó bẹ̀rẹ̀ yà ọwọ́ adọ́rọ̀ náà kó ó lúwẹ̀ ó tún náà kó bá nú òkun ọdọ̀sà àyàkùnmọ̀ láwù ọdọ̀sà ọlọ́mọdé padà dọ́dọ̀ sí èyí tó sì kẹta. gbogbo tó ní í ṣe pẹ̀lú rẹ̀ gbogbo tó ní í ṣe pẹ̀lú rẹ̀ ọlọ́ọ̀bá ni sọ yín níbẹ̀. pásítọ̀ ẹ bá mi gbàdúrà mẹ́bẹ́ ni ṣe rí. má jẹ́ pé àfáà yín bẹ́ẹ̀ má jẹ́ pé pásítọ̀ yín bẹ́ẹ̀ jojúmọ́ báyìí ìdàgbàsókè ìdàgbàsókè inú àsìkí ìdàgbàsókè inú ọlá ìdàgbàsókè inú iyì ìdàgbàsókè inú òkú ìdàgbàsókè inú àṣeyọrí ìdàgbàsókè inú àbíkíkò ìdàgbàsókè nínú ìbùkún Ọlọ́run. ṣebí ẹran tí wọ́n bá fi fọ́lọ́run. ẹran tí wọ́n bá fi fún Ọlọ́run. kí ló fẹ́ pa. kúrú náà ò lè pa kí ló fẹ́ múra bó ṣe kúrú náà yóò tó gbẹ yóò ṣe lè gbé yóò tó gbẹ yóò tó kó mbẹ. ẹran tá a fi fọ́ asánẹ́ kàtúláì ràkúnmí Ọlọ́run ni yín. látàmọ̀ súwá bí sùn aburú ò ní ṣe yín. aburú ò ní ṣe yín. ọlá masha Allah la quwwata. ilà abilà lè jẹrà. Àgbàlá Gabriel bá ń sọ pé faradà ẹ̀yin Olúwa. má ṣe nìyí lára. ìran ọ̀gẹ̀dẹ̀. ìsunkun àti dẹ̀. faradà ẹ̀yin Olúwa. ẹ̀dùn dàbí faradà ẹ̀yin Olúwa. má ṣe nìyí lára. ìran ọ̀gẹ̀dẹ̀ ìsunkun àti dẹ̀. Ejide, ewu nabi, ọkọmọdé obi, èyí bá wọn ha, èyí wà lójú yẹ, alákìsì mẹ́kẹ́lá, ọjọ́ alákìsà, ọjọ́ àgbẹ̀ nípa aṣá, ọ̀rẹ́ ìdírá o. Orí òwò. Nígbà tó wá sọ pé Èjìdé Kẹ́hìndé Àgbàlá Gabriel lórí ẹ̀ bá wú pẹ́. Lọ́ba tẹ̀ná. Lọ́ba tẹ̀ná. Ọmọ bá dé ní pé ọmọ méjì Àgbàlá Gabriel. Ṣé ẹni kó tó ní pé mo pé orí rẹ̀ òwú yẹn?
àbá ó ti tanná. mo kàn rí tí smartphone mi kẹsẹ̀ tán òun kúrìrì. nígbà tó bá di ká ìrìnà. ọkọ̀ ṣé káàmù tó dàgbà lórí ẹ̀ tó. eléyìí ti kọjá pé mo ra káàdì mo rí mẹ́sẹ́ẹ̀jì. dátì ẹ̀ mọ̀ ní tí wọ́n fẹ́ lò. ta lolúwa lò nínú ayé rẹ̀. wọ́n lọ pẹ́lẹ́ kúrí ẹni. àwọn afọwọ́ ju oorun. ẹni ráre ẹni fẹ́ bọ́ ráre ẹni ráre ẹni ráre ẹni ráre. èyí tí ń ṣẹlẹ̀ yìí. ara ti ń rọ alábòsí 0 to plus 0 0 ní kàpẹ́lẹ̀ yín dìbò òfo ọkọ̀ tó ti lọ mọ́ọ̀lù ẹ̀ wọ́n ní nìrìn padà kò sí ẹ̀ka ńlẹ̀ mọ́ làkọ́díjà kún wọn tó fún yín. wọ́n láti wọ́n fi ṣe fáwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run bá ní ìṣọ́ránsì ẹ̀mí yín. Àgbèsètẹ́ nílẹ̀mí pọ̀. Àgbèsètẹ́ nílẹ̀mí ó pọ̀. Àwọn tẹ́ ẹlẹ́mì àti kún lọ́wọ́ pọ̀. Àwọn tẹ́ ẹlẹ́mì àti kún lọ́wọ́ pọ̀. Má jẹ́ àrí òmú yín. Bàbá. Látàǹsà látàtẹ́rí fáwọn kan. Àyè àkọmọ̀ lọ́kùn bí náà sí. Nǹkan ló sọ yín di góòlù fara ayé. Nǹkan ló sọ yín di góòlù fara ayé tí wọ́n fi ń wá jíǹkì yín kiri. Àyè àkọmọ̀ lọ́wọ́ tó fi ń wá jíǹkì yín kiri. Àwọn èèyàn ní kí n sọ fún yín. Àwọn èèyàn ní ká sọ fún yín. Wọ́n ní kẹ́ ẹ má jẹ́ kó sú yín, ẹ sì má jẹ́ kó rẹ̀ yín. Wọ́n ní kẹ́ ẹ má jẹ́ kó sú yín, ẹ má jẹ́ kó rẹ̀ yín. Omi tá a dà sí ẹyin di ẹ láàrin. Omi tá a dà sẹ́yìn di rẹ lára kò lè dúró níbẹ̀ funfun náà ni ó wà. Màsúdù. Ànábì ní gbogbo ẹni tọ́lọ́ bá ti dojú kẹ̀kọ́ kọ́ máa retí pé àwọn tí wọ́n pè gan-an. Kọ́ máa retí wípé àwọn kan ń bẹ wọ́n máa pẹ̀ gan. Kódà ẹlẹ́sìn kan náà ó ń bẹ́ẹ̀ tàbí ti sì máa wáyé nínú ìlú kan náà èyí ó rí ẹ̀fọ̀rọ̀mẹ́ntì ẹgbẹ́ gan àwọn ọ̀sọ̀ síìdì àwọn àgbà ká mọ̀ pé a ní àwa rí ni. Àwọn ojúpọ̀ ọ́fíìsì tọ́lọ́ fi sí yẹn. Àwọn ojúpọ̀ tó ọ́fíìsì tó lúwọ́ fi yín sí yẹn. Ẹ̀jẹ̀ ń sàn ẹ̀jẹ̀ ń tọ́bẹ̀ ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ gbó kún mọ́ ẹ̀jẹ̀ má jẹ́ kó sú yín. Èyí tá a fi ràn yín kọ́mọ́ra yóò sunkún wá kọ́dẹ̀ rẹ̀ ní jáde la fi ràn yín. Gbogbo tí wọ́n ń jẹ́rẹ̀ kó pátẹ́lẹ́yé 41 ni kò ní tọ́sí yín. Ẹ máa rẹ̀ wọ́n lẹ́kún lọ. Ọlọ́dẹ máa fún yín ṣe. Àwọn olólùfẹ́ yín. Wọ́n sọ pé àwọn ò rí kí Àgbàlá Gabriel ò pé àwọn. Àwọn ò rí pé Àgbàlá Gabriel kó pé àwọn. Wọ́n lè retí pípẹ́ tó bóde pé charity. Charity. Àbá wọ́n ló dùn kalẹ̀. Wọ́n rẹ̀ rú ọ̀tọ̀ lárú ọ̀tọ̀ ní kẹyìn ọ̀rẹ́ rú. Ta ló tún ti dọ́dẹ̀ tó bẹ́ẹ̀ kú lọ́wọ́. Àwọn bẹ́ẹ̀ kú lọ́wọ́. Àwa ńlẹ̀. Ọ̀tọ̀ lárú ọ̀tọ̀ ní rẹ́rú. Rẹ́rú ju aró lọ. Àwọn kan bẹ wọ́n rẹ́rú kalẹ̀ ni wọ́n ọ̀rà ló ti hàn rẹ́rú ni. Ẹ sì ń retí. Ọlọ́run kùn ín lọ́wọ́. Mr. Kẹ́hìndé ẹ fọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń ṣe wáàsí lọ́wọ́ ni mo receive message kan. Ó lẹ́nìkan láti London. Láti London. Ó ní hello pastor, ó ní check your account. Ó ní I am impressed. Ó láwọn wá impressed pẹ̀lú gbogbo tí a fa ń sọ látàrọ. Wọ́n ní kí n fún wọn ní 50,000 naira. Gbé mẹ́sẹ̀jì yẹn sí. Wọ́n ní kí n fún wọn. Ọlọ́run ní jẹ́ dolo sí o. Ẹ ní dolo sí. Wọ́n ti jíṣẹ́ yín o. Wọ́n ti jíṣẹ́. Ọlọ́run ní jọ́ tẹ́ḿbẹ̀. Kò ní tẹ́ḿbẹ̀. Ọlọ́pàá èyí tẹ́ ń ṣe ohun ẹ̀ fókọ̀sì. Èyí tẹ́yìn ń ṣe yẹn ní ká fókọ̀sì. Títí ti bá dáa. Títí ti bá dáa. Tí ò ní gálọ́pì. Tí ò lókè. Tí ò lókè. Tí ò ní kọ́nà. Tí ò ní kọ́nà. Ẹ̀mí ọmọ ṣòfò fọ́nbẹ̀rù. Ẹ̀mí ọmọ ṣòfò ó ní kálukú máa dẹ́sẹ̀ dé ní. Gbogbo tó ṣẹlẹ̀ gbà pé kéèyàn lè tẹ bírèkì. Èlé tẹ bírèkì. Gálọ́pì ni. Dáńblò ni. Tẹ́ bá ṣe ní ìwọ́n tó wá fi àrò sí pé. Wọ́n bá rò sí pé o lè dé kọ́nà. Ẹ ti wọn kọ́ ló bá kó slow down. Ok. Máa bá tẹ́kì lókè. Torí pé kí ni o. Torí pé fún ìṣọ̀ránsì ẹ̀mí ẹ̀. ẹ máa bá tẹ̀ bá bẹ̀rẹ̀. Ẹ máa bá ń tẹ̀ ń bá lolúwa lọ́rùn yín. Mọ iye mùsùlùmí tẹ́ ẹ ti yé ni. Mọ iye mùsùlùmí tẹ́ ẹ ti yé ni. Ṣé ẹ polówó máa bọ̀ sọ́ọ̀sì. Ṣé ẹ polówó máa bọ̀ sọ́ọ̀sì fẹ́ẹ́ nìkan kan ni. Mọ iye mùsùlùmí tẹ́ ẹ ti yé ni. Tẹ́ ẹ sì polówó bọ̀ sọ́ọ̀sì mi. Bọ́ọ̀ wá sọ́ọ̀sì mi ní sóore fún ọ. Tí o sì kó mọ́sáàsì ẹ̀. Tí sì ń kírun. Tó tẹ́ ẹ sọ fún ọ pé máa bọ̀ ní sọ́ọ̀sì mi kí n sóore fún. Dèdèrè ní àdéṣe kò yí ọmọ ni. Gbogbo ń torí ọjọ́ ńgbà tí òkú yé. Mbẹ̀yẹn bá sọ. My life is for me. Your life is for you. Gbogbo ń torí ọba yé ẹ ṣe. About my life. Gbogbo ń torí ọkọ̀ yẹ kó bínú o. Ngbẹ̀yẹn sí ẹyin. Ayé rẹ̀ ṣe. Ó ń ṣe. Kò sòrín ààrẹ o. Ibi tó lọ ní òyì ọ o. Kò sòrín ààrẹ. Ní òyì ọ. Ọlọ Ṣàngó ọba lọ́bàdà ń kọ̀ọ̀kan ọ́. Ọba àbá lọ́sọ̀dì. Ọba rẹ̀ dání kọ̀ọ̀kan ọ́. Ó rìn lọ ní àkùnà. Ẹ mójútó.
ẹ mójútó. mo ní ìjọ kẹtì mo tájà kí mo gbọ́dọ̀ dá àgbàlagbà arákùnrin iṣẹ́ àjẹmú tí ń ṣe tó báyìí mo fẹ́ dá jẹ̀mí abẹ́ dá òní òkòrí ní ọdún àwa sí mọ́lídìí mìíràn lórí wọ́n mi lọ́dọ̀ kò díjú ọlọ́run ò díjú ní junction ká tó yà síbi rárá níbi ọlọ́dọ̀ ká fi yà síbi àwọn parí mọ́lídìí tán àwọn àtàwọn ọ̀gá abẹ́ dá ọ̀gá wọn béèrè ọ̀nà ibi tá a padà gbà lónìí àgbọ̀nà ibi kan ti jágàdà bẹ́ẹ̀ ọkọ̀ náà yọ ilé ọ̀tẹ̀ dáhùn ni àyàkùnmọ̀ náà sọ́kọ̀ ò ní rí tó bá jẹ́ gbígbó tó lè ń tà lọ bàbá jẹ́ wòlíì kórí ọkọ̀ bọ̀ mọ́tì ẹ̀bẹ̀ jẹ́ kórí ọkọ̀ bọ́bẹ̀ adẹ̀gbẹ́ tó adẹ̀kọ̀ jẹ́ nǹkan kó o dẹ́sẹ̀lẹ̀ mo ní ìtẹ́ ń gbèsè ó ti pọ̀ jù ìtẹ́ ń gbèsè ti pọ̀ ẹ tẹ̀síwájú bàbá ẹ tẹ̀síwájú ìmísí Ọlọ́run ò ní fi yín sílẹ̀ ìmísí Ọlọ́run ò ní fi yín sílẹ̀ kò ní fi yín sílẹ̀ tí ìmísí Olúwa bá ti wà pẹ̀lú èyí tí ó fi yín sílẹ̀ kò sọ̀rọ̀ kàmpéènì lẹ́yìn ìdìbò òfo ni. Mr. Kẹ́hìndé mọ́lá kàlàkàdíjà kò fún mi. gbàgbé ẹ̀ ń dá wa lọ́rùn bẹ́ẹ̀ ṣe dúró ń tẹ́ fi ń dá wa fà lọ́rùn owó yẹn kọ́ lọ fọ́lù àfọ́lù owó yẹn àfọ́lù owó 2006 mo ti kọ́lé. ní bàbá ti kọ́lé o. ọdẹ lọmọkà 2005. 2005 náà lọmọkà. 2008 tí mo ti ń gun. lẹ́yìn tí ń lo mọ́tò tó dáa. ẹ mọ́tò ẹ fọ́lù. àdúró ti pé ojú òní tì yín dúró tán ẹ sì dúró tán. ta ni wà pọ̀nú ẹ̀yìn. ẹ̀dẹ̀ tóbi. ẹ wá kákò. ẹ̀ńtóní. ẹ wá ṣe bẹ́ẹ̀ tí o ní. olúwa nírú ọ́fíìsì yẹn ni máa takú sí. olúwa ló sọ bẹ́ẹ̀ olúwa ló sì máa takú síbẹ̀. ọgbọ́n tí mo mọ̀ wí. kò kí ló sọ. àlébà mo sàlàsẹ́ ó ní mọ́rọ̀ fa àdẹ́kùsà. ayakumala anakumala. iná ńlá alákàsílísílà tá a ní. anakumala. ìdá fi sàmẹ́ wà wí dáfi. anakumala. bàbá wà dé àdẹ́kùsà. anakumala. bàbá òwúlọ̀ bí sílísì látẹ̀lé ní kẹ́lẹ́ fi sàmẹ́ ìsàmẹ́. anakumala. bàbá ńlọ fa àdẹ́kùsà. bàbá òwúlọ̀ bí sílísì. ilẹ̀ pẹ́pẹ́pẹ́ ó lulẹ̀. ó ní ẹni tó bá ti rẹ̀ ẹ bá ti rẹ̀ lẹ̀. ó ní ọlọ́run dá àwọn mẹ̀lẹ́kà. àwọn mẹ̀lẹ́kà kan. ní sẹ́tẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ sẹ́ wà ní sin sẹ́kẹsẹ̀kẹ̀ kan bẹ lọ́rùn. sẹ́kẹsẹ̀kẹ̀ kan bẹ lọ́rùn yín. wọ́n fa lọ sẹ́mà. ìkan bẹ ń sẹ́lẹ̀ wọ́n fa lọ lẹ̀. ẹ̀rìn ìdàpátá ló ní kálukú ló ní tiẹ̀. ẹ má ti rẹ̀ lẹ̀. mẹ̀lẹ́kà ti mẹ́lókè. ẹ má bá ní gbé kó fẹ́ máa náwó. eléyìí fẹ́ máa náwó. ẹ gbé òkè. ẹ bá ní gbé. ẹ bá ti gbéraga. ẹjọ́ lulẹ̀ bàmọ́bámú. àgbàlá gébẹ̀ rí. wọ́n bọ́lá wá ṣe tó. nínú ọlá rẹ̀. wọ́n bó ṣe tó. nínú agbára rẹ̀. mọ́fà burú ṣe yín. mọ́fà burú ṣe yín. mọ́ bá ń dáàbò rẹ̀ bò 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 yín. àtẹ̀yìn àtọmọ àtàyà gbogbo tó kù. inú lẹ́fàáyé tí náà tí ń jẹ́dùn ọkàn. sọ́dìdùn fún yín. sọ́dìdùn fún yín. wọ́lá wòlé lọ́ntẹ́ gbà fún. wọ́lá wòlé lọ́ntẹ́ gbà fún. ìríra papọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. àwọn mẹ́tẹ̀ẹ̀ta lónìí. wọ́lá àṣẹ mẹ́ta tó papọ̀ lónìí. àṣẹ mẹ́ta papọ̀ lójú inú má yọrí bẹ̀ fún yín. àmín. àmín. babu ishiri kandu. àmín. subhanallahi kandu. àmín. jalibu jalimu me kandu. àmín. subhanallahi kandu. àmín. gisili kame kandu. àmín. subhanallahi kandu. àmín. guruku me kandu. àmín. subhanallahi kandu. àmín. rabi adifa me kandu. àmín. subhanallahi kandu. àmín. makakara da ma me kandu. àmín. subhanallahi kandu. àmín. wayakada na me kandu. àmín. subhanallahi kandu. àmín. gasi iliki me kandu. àmín. subhanallahi kandu. àmín. suru kono ibu ne kandu. àmín. subhanallahi kandu yubuni. ubuni. wala wala quwwata illa billah. wala hawla wala quwwata illa billah. ẹ̀yin aláṣẹ ẹ̀yin àlá àti wà lóògùn nìyẹn. ẹ̀sàdúrà àfẹ́jìdè kó má bà wá tì í. kábíyàmọ́ kó má sunkún ọmọ. ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ. ẹ̀sàdúrà àfẹ́jìdè kó má bà wá tì í. àní kábíyàmọ́ kó má sunkún ọmọ. gbogbo ilé la kí o. gbogbo ilé la kí o. mo kí ìyá gbogbo
akíya gbogbo ìyálájé Àgbàlá Gabriel kẹ́ ojúlówó gangan Sámú bàbá rí mọ́kọ́ ojúlówó Sámú bóríire bá dúró fọkùnrin ìwọ̀n ni ẹ kí ọkùnrin máa o ilẹ̀ tọ́dá ló gbé kókó sí ni o ilẹ̀ tọ́dá ló gbé kókó sí o bẹ́ẹ̀ yẹn bá gbin irúgbìn sílẹ̀ tó dáa yọ lálà irúgbìn gọ́ jáde dáa níbi tó dáa bá lè dúró tìyá náà má fà burú ṣe wọ́n o má fà burú ṣe wọ́n má fà burú ṣe wọ́n má fà burú sọmọ fún yín owó yín ẹ̀jẹ̀ pátá yẹn yẹn. ẹnìkan ní kí n fún yín ní 20,000 àfà. Allahu Akbar. Kò ní tẹ́ńbẹ̀ o. ẹnìkan ní kí n fún yín 10,000 àfà. Ọlọ́run ní jọ́ tẹ́ńbẹ̀ o. Ọlọ́pàá kúrìyá ni ẹ̀ ní dolo sí o. ẹ bá ń dáàbò lẹ́bù yín. yóò dúró tẹ̀yìn náà. àjọ kú àdúró ti ara wa. bọ́bá dúró tẹ̀yìn ẹgbẹ́ rẹ. ẹnìkan ní fún yín 20,000 àfà. má bá ń kà ó jẹ́ lò. 100,000. ẹ kúkú béèrè wọ́n ní fún yín ni. Ọlọ́run ní jọ́ tẹ́ńbẹ̀ o. Ọlábọ́lá ṣe tó. Tí ń jẹ́ tẹ́pọ́tà yányá. Àtẹni tí bẹ́ ń bí. Ọmọ bá ń dáàbò rẹ̀ bòyín. Gbogbo tí bá jí òkè ìṣòro tó ń kálukú gbé dé àyè. Sọ́ọ́dí pẹ̀tẹ́lẹ̀. O lè dúró ọ̀pọ̀ ẹ̀bí. Òkè ìṣòro gan ọ̀rá yẹn ń bí o. Òkè ìsinmi ní bẹ́ ń bí. Òkè ìsinmi. Òkè ìrọ̀rùn ní bẹ́ ń bí. Kọ́ lọ́njọ́ rí bẹ́ẹ̀. Ọlá bó ṣe tó. Nínú ọlá rẹ̀. Bákan náà. Mo bẹ̀rù fún Sista Ìbùkún. Yàbá ní ó tẹ̀yìn náà. Ẹ káre sọ́kín. Ẹ kú ìbẹ̀rù Ọlọ́run. Ẹ kú ìbẹ̀rù Ọlọ́run. Ẹ kú ìpayà Ọlọ́run. Bẹ́ẹ̀ sí pé ayé ẹlòmíì sì parẹ́ nítorí tí ó jẹ. Ẹlòmíì ò torí kí àbíyá wọ́n kẹ́hùn. Gbogbo iṣẹ́ tí wọ́n rán. Táàrán. Gbogbo tí ọ̀gbọ́. Yóò dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe. Yóò máa lulẹ̀ bọ̀. Ọlọ́wà àpò. Ọ̀gá gbogbo tí wọ́n wí. Adébùwà Mósè. Wọ́n parọ́ mọ́ náà. Wọ́n ní Mùsá náà sọ̀pá o. Wọ́n ní rẹ̀ Mùsá ó sọ̀pá. Kí ló mú ọ? Ó sọ̀pá sẹ̀. Ọlọ́run ní àwọn Ọlọ́run la clean ẹ̀. Àwọn Ọlọ́run la fọmí sámọ́. Àfọmọ́. Ọlọ́run wọlá pé ìwọ náà ọ̀sẹ̀yẹ. Ọ̀dàlẹ̀ lọ́rọ̀ Àgbàlá Gabriel. Ọ̀rọ̀ rẹ̀ ò ní dojúrú o. Ọ̀rọ̀ rẹ̀ ò ní dojúrú o. Ọ̀rọ̀ rẹ̀ ò ní dojúrú. Nígbà tí àwọn olórí kan dá gúrùpù kan sílẹ̀. Ayakumọ̀lá. Justice for Àgbàlá Gabriel. Bó ṣe lọ náà nìyẹn. Wọ́n ti rí nọ́mbà yín. Wọ́n kà gbé débẹ̀. Wọ́n ti pè mí darí lónìí. Mo wá ń wo àgbèsí oníkálukú àbá mùsùlùmí pọ̀ bẹ̀rẹ̀. Mùsùlùmí ọ ya pa. Tí báwọn mùsùlùmí kan ni wọ́n ń gbára ta yìí kí ló wá rọ́lù àwọn tí wọ́n ń. Àbá gbogbo wọn pátá ni wọ́n ń kún fún bẹ́lọ̀. Ni wọ́n kún fún bẹ́lọ̀. Ìwọ náà jẹ́wọ́ o. Ẹ̀yin lẹ jẹ́wọ́. Ẹgbẹ́ májèlé kalẹ̀ ẹ̀rẹ́ lè jẹ́. Mo sì máa jẹ́ rámọ́ máa jẹ́ pọ̀. Àjẹrán. Àlebi wẹ́n tí ọ̀jẹ̀ rárá inú rẹ̀ ọkọ̀ gbó tó fà. Ọlọ́run wọlá bó ṣe tó. Wọlá bó ṣe tó. Ọlọ́run bá ń kún ọ lọ́wọ́. Ọlọ́run bá ń kún ọ lọ́wọ́. Ọ̀rọ̀ rẹ̀ ò ní dojúrú. Ayé ò ní padà bàjẹ́. Gbogbo ètí ń ṣẹlẹ̀ Ọlọ́run fi tu ayé tiẹ̀ náà. Ọlọ́run fi tọ́ ayé tiẹ̀ náà ṣe. Onífidọ̀rọ̀ ayé ẹrú. Èdè oníkálukú náà Ọlọ́run mọ̀wé tí ó jalè ọ náà. Olúwa mọ̀wé tí ó jalè wọn lọ́wọ́. Lábìlíbìrì sáà Ọlọ́run ní òun rẹ̀kẹ́. Òun rẹ̀kẹ́ mò ń wò. Ọba tó rẹ̀kẹ́ tí ń wò. Yóò fún kálukú ní rìsọ́ọ̀tì. Rìsọ́ọ̀tì ìtẹ̀sùrú lè gbà. Lọ́tọ̀ọ̀tọ̀. La quwwata illa billah. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar. Ọlọ́run wọlé abẹ́ lọ́dọ̀. Wọlé abẹ́ wájú ẹ̀. Gbogbo tí já Abdulrahman. Ẹnìkan tún ní fún yín ní 20,000. 120,000. Wọ́n rán mi sí yín ní mọ̀lẹ́bọ̀dọ̀ jíṣẹ́. Iná wọlé wọ́n ti ní fún yín 20,000. 120,000. 120,000. Ọlọ́run ní fi ń sílẹ̀. Ọlọ́run ní fi ń sílẹ̀ o. Olúwa máa dèédé ń tọ́ka. Wọ́n láwọn gbádùn Ọlọ́run láyé yìí. Wọ́n láwọn wá impress gan. Wọ́n láwọn wá impress gan. Thank you. Ọlọ́run dúpẹ́ fún yín. Yóò dúpẹ́ fún yín. Ọlọ́run dúpẹ́ fún yín. Dèédé tí ó ṣe ẹnìkọ̀ọ̀kan yín náà lọ́sọ̀ọ́. Dèédé tí ó ṣe ẹnìkọ̀ọ̀kan lọ́sọ̀ọ́. Ọlọ́run ṣe fún yín. Ọlọ́run ṣe tó. Nínú ọlá rẹ̀. Bó ṣe tó. Nínú agbára rẹ̀. A ṣe Suratu Ikhlas. Suratu Ikhlas. Kúlọ̀ Ọlọ́run mẹ́ta. Kúlọ̀ Ọlọ́run mẹ́ta. A wí sókè. Èyí tá à ń ṣe lénìí. Má ṣe lópin àdúrópọ̀. Má ṣe lópin àdúrópọ̀ wa nínú ayé. Má ṣe lópin àdúrópọ̀ wa nínú ayé tí a wà níbẹ̀ yìí. O gbọ́ tó ṣẹlẹ̀ ní láburú. Lórí Àgbàlá Gabriel. Mẹ́jọ ṣẹlẹ̀ sí yín. O gbọ́ tó ṣẹlẹ̀. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel. Mẹ́jọ ṣẹlẹ̀ sí yín. Ó nífẹ̀ẹ́ Ọlọ́run pẹ́ lára yín.
ó nífẹ̀ẹ́ Ọlọ́run pẹ́ lára yín wọ́n ń gbé odò fún bọ́ o wọ́n ń gbé bọ́ o. ó lẹ́yìn tó wá gbójú olú ti double cross. ó ti double cross yín. ó ní lánàá lòun negotiate pẹ̀lú ẹ̀ tí wọ́n wà gbẹ́bọ̀. lẹ́yìn táwọn àgbẹ̀bọ̀ o síbẹ̀ ó ti double cross yín. àrírí má ṣe bàjẹ́ mọ́ ṣèǹjì aṣọ. láti kíláàsì mẹ́ta. ọlọ́run ọlá kó wọn dá akọ ẹnì kankan dà fún ọkọ. ọkọ ọlọ́run náà ni wọ́n dá níbẹ̀. bó ló ṣe wá tẹ̀ ń taburú. ó ṣe dàbá yìí ní taburú. má jẹ́ gbọ́ nípa tàwa náà. ọlọ́bọ̀lù wọ́n ṣe tó. bọ́lọ̀ ṣe tó. ọlọ́bọ̀lù ṣe tó. ọlọ́bọ̀lù ṣe tó. Rahmanir Rahim. Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim. Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim. Allahu ahad. Allahu samad. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. ẹ ṣé àfà ẹ ṣé sà ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ àfà o wọ́n dédé bá wa lálejò lójijì ẹ bá dúpẹ́ lọ́wọ́ Mr. Kenny náà we love you sir we love you sir ọjọ́ ògèlè ńlá ìṣẹ́bí ẹni àbánà ẹni bá ṣe ńlá láti Amẹ́ríkà rí o àwọn ilé ọlọ́yún máa pa àlọ́ àti àfọyín máa Jésù afá ẹni jábọ́ ẹ̀yin èèyàn wọn ìfẹ́ ti pọ̀ jù wẹ́ Ọlọ́run nínú ọlá ńlá ẹ̀ yóò mú kí iná ọ̀fẹ́ kó máa jò sí. ẹ bá ń pè kí ni tí wọ́n ti ní Àgbàlá Gabriel ẹni we move àbí ẹ ti sọ́ọ̀sì pé kó má dúró Àgbàlá Gabriel we move. Ọlọ́run náà mú bùrẹ́ ni Àgbàlá Gabriel we move. Àgbàlá Gabriel we move. ẹ ṣe èyí tẹ́ni fún ọ ní nǹkan ṣe God bless you láì tí ẹ sọ pé ká ṣe kankan àwọn ẹ̀dẹ̀ ń da message bò mí God bless you we appreciate you. ọwọ́ yẹn á máa rò ẹ máa ga sí ẹ ní wálẹ̀ lára orúkọ Jésù á máa rí iṣẹ́ gan. Thank you sir. Thank you sir. Àbá mi mo dúpẹ́ o a tún máa tún dé dáadáa ẹ ṣé sir. Thank you so much.